ẹ ṣá ní gbogbo eléyìí mi ò fowó yín raṣọ o mi ò lè fowó yín ṣe kí ni mo fi ń ra mi ò ní ṣe bẹ̀rẹ̀ dájọ́ kó rí yín pé o. ẹ ṣe fún wa bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ owó ní ẹ̀ṣá owó ní ẹ̀ṣá tẹ̀ kó wa. ẹ jọ ṣe rí fún mi. kí ló ṣẹlẹ̀ ẹ ká down now wetin dey happen ṣe you take wrong come here calm down jare ọ̀gbẹ́ni. ẹ calm down jọ ẹ̀yin ló lè mọ̀. calm down. fún mi ni ẹ ṣàánú mi ẹ ló ṣe é nǹkan wà náà. wọ́n yẹ kó ọkọ̀ ya tí wàá jọ ló ṣe é má bọ̀ ọkọ̀ ya tí wàá. tó sẹ́yìn ọ̀gbẹ́ni ó wojú ni lábẹ́sẹ̀ ni fún mi ní owó lè ní pa fún ní àwọn tó mú. báwo ni ó ṣe rí. kọ́ńgà ìkejì yẹn wọ́n á fi tó dúdú ọjọ́ dúdú pọ̀ ní. ṣé mo sì rárá láàrin. kò sí ní ìgbà ẹjọ́ ẹjọ́. yàbẹ̀ bá láòdì ẹ bá káàsì ẹ̀ olórí burúkú eléyìí ni wọ́n fún ní fóònù ọwọ́ ẹ̀dà. you no come up for here na why you go talk say carry farabalẹ̀ tó ya wèrè pé kí ni. èmi ló bá rí i pé ṣé mi ò ya wèrè àbọ̀dọ̀ fẹ́ bàtà ayé ẹ̀ jẹ́ ni. ó máa ká lójú ẹ̀. tó kí ló ṣe é náà tí ó bá ní tó sọ̀rọ̀ ṣá the only boy àdìsá tó ti gbéra àti ipá àdìsá ọmọ oko ọ̀gá tẹ̀síwájú kan fóònù ọgbà. tí ẹ kó máa túra ẹ níyà ẹ ló ṣe ẹ. ajá wa ojú mi dáadáa ajá wa. dàgbàsókè jọ. ọ̀nà kọ́ jàre. màmá o. màmá àgbàlagbà tó àìlè. màmá má fẹjọ́ olórí burúkú yìí sùn yìí ni o ṣẹ́rí lánàá ẹ̀ nígbà tí mo rí kọ́sítọ́mà yìí àti kọ́sítọ́mà mi àdẹ̀rọ̀ra ń wọlé lọ ni kíní burúkú tẹ́lẹ̀ lọ gbé síwájú tó gbé sáyà yẹn àti nǹkan tó lọ pọ́n sí ìdí nǹkan nọ́sẹ̀sì tó gbé síbẹ̀ yẹn bó ṣe gba kọ́sítọ́mà mi nìyẹn mi tẹ̀ wá sọ̀rọ̀ mo jẹ́ kó rọra ṣe kíni kó rọra ṣe tán mo dẹ̀ pé síta ọmọ o ó ya ṣáàkì nìyẹn sí méjì kó jẹ́ ká pin yíkú ọ̀lọ́ lórí burúkú lọ́ọ́ ṣe ń fún mi lóhùn nìyẹn mi ìdẹ̀ fẹ́ ṣe nǹkan kan fún mi ìfẹ́ dẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ ìyá mo ṣe ní kọ́kọ́ sọ fún yín náà kẹ́ fún mi ní go ahead màmá tó a lè ó ti tán. tó a lè màmá màmá àgbàlagbà ẹ má bínú sí mi ẹ wò èmi kan mo ní kó má ní kinní yìí náà kọ́sọ́mà ẹ̀ rí mi ó dẹ̀ fọ́ fún mi mo dẹ̀ ṣe kíni mo dẹ̀ fún jẹ lẹ́ẹ̀kan kí wàá ní problem ṣé òun mad ni ṣé ìdè mẹ́ǹtì ni àbí ṣé ìsọ̀n lè wine me for this abẹ́ tẹ̀ ni. èdè ṣe ìyá ẹ̀ ẹ jẹ́ kí màmá bẹ̀ sọ̀rọ̀ kí ló máa ṣe yín náà. ẹ lọlẹ̀ jàre ṣe nǹkan tán ní kò ṣe. wá tè màmá àgbàlagbà. ẹ wá iwájú tàbí àtẹ̀yìn ṣe sórí ṣẹ́jà ìṣirè ni ṣẹ́jà wèrè ni. wáìlì bàbá àgbàlagbà. níwájú màmá bẹ̀ níwájú ìyá tó wà. wáìlì. màmí má bínú. ṣé ẹ rí pé olórí burúkú làwọn méjèèjì ṣá nígbà tí èèyàn kan gbé kọ́sítọ́mà wá wọ́n jàgbà ṣé wọ́n slow ni èló ni wọ́n gbà. àwọn 5 ló fún mi. 5 wọ́n sọ pé 5 orúkọ olórí burúkú ni ẹ pẹ̀lú bó ń ṣe jẹ́ látòkè dé sáà ló gba 5 owó kí ni ẹ̀ẹ́mẹ́lò ló lọ. 5 orí pé lórí ibu ni ẹ wọ́n ń jẹ́ láti àárọ̀ títí dalẹ́ mẹ́rin wá ní o gba 5 ṣé owó ọkọ̀ ìpalógbà ni àbí owó kúlúkúlí sọ fún mi lórí ibu ni ọjọ́ tẹ̀ tí ń ṣe náà èló lẹ kó wá èló lẹ kó wá fún ìyá yín orí yín ti bàjẹ́. kí ló wà nílẹ̀ ọjọ́ wo ló gbé wá bí ọ̀tá ìbàjẹ́ ó yẹ iṣẹ́ owó yẹn kí wọn náà fún tiẹ̀. ó ṣe wàá mi tó ṣọ sálẹ̀ tó ẹ wo ẹ kó ṣì kúrò wájú mi. màmá àgbàlagbà. màmí. lórí burúkú làwọn pípì náà mo ní kí wọ́n ṣe fàájì bíbá kí wọ́n rẹ́sìn ẹ fẹ́ pa ìyá ẹ. mama as I dey take pass na I see this useless boy dey sleep with am dey rape am which kind pattern be that. ìyá bẹ̀ ọlọ́run mi ò ní gbà ọ́ mi ò ní gbà rárá ṣe mad. bàbá bẹ̀ tí wàá lè yálà yà ojúlódì sansto. olórí burúkú ni ìjà ẹ̀.
ṣé ẹjọ́ tèmi lẹ́yìn méjèèjì ni wàá sùn sí ìgbà. burúkú ni ẹni. ẹ wá ní ara yín ni. ẹ fúnra yín ṣe kí ló ṣẹlẹ̀. kúnlẹ̀ síbẹ̀ àbó ya wèrè ni. Yabẹ kúnlẹ̀ síbẹ̀ ẹ wo ó wà níwájú yabẹ ó dẹ̀ lọ ń ga pa kí ló ń ṣe ẹ. Yabẹ Yabẹ. kí ló ṣẹlẹ̀ gangan. ẹ ṣẹ́rọ̀ ọmọ ilé ẹ̀yin náà ẹ wo náà kí lọ ó yá mo ṣe lọ jágbá ni mo lọ pọpọ́ mi ní ẹni tí eléyìí ọjọ́ kíkan ṣàtúnkè 5 naira fún fàájì oúnjẹ ṣàwámà bó ṣe wà ọ́ lọ́wọ́ máa ń jẹ fún ṣìkìn tí máa rà fún kó lè jẹ́ kí n bó káàdì òun ó wá lọ ṣàṣù ṣé ó wà ní ara ẹni. ayé ìyá ẹ̀ máa bàjẹ́ ni. wọn náà ti gbọ́ owó ọ̀fẹ́. ìgbà tó jẹ́ tòótọ́ ó jẹ́ àbò jẹ. alárùdẹ alẹ́ ni. ó jẹ sàwámà. mi ò ránṣẹ́. ó jẹ sàwámà. àbò jẹ. are you too you chop shawama you open yan. láyé gbẹ́nu dákẹ́jọ́. ó ti jẹ́ àbí. ó ti jẹ́ èmi ti fi. wá so ọwọ́ mẹ́ta mo lọ sa stove jẹ́ bó ṣe mo kọ́ gbà fún ó ṣe gbà fún ó ṣe gbà wọ́n mo yí pa ọ náà mo bá bẹ jẹ. ẹ wò orí pé lórí bú ni ẹ nígbà tó ń jẹ ṣàwámà tó ń jẹ tọkí ó ń jẹ fried rice wọ́n gbé gbogbo ẹ̀ wá ẹ pé yá bẹ o ṣé ìwọ jẹ chicken àbò jẹ chicken. ìyá mi mo jẹ. ó jẹ tọkí àbò jẹ tọkí. ìyá mi mo jẹ. kí ló wá pariwo fún. ó bá lè ṣe é ni ọmọọṣẹ́ tó ń ṣe ni ó ń jagbà lọ́tọ̀ ó ń jagbà lọ́sí ẹ lọ́rọ̀ fún ẹ. màámi ó yí gbà tẹ́lẹ̀ náà mo kàn wọ́n gbé kí n sáré ṣàtúnkè fún èdè bó wà jẹ́ mọ́ ní tẹ́lẹ̀. orí ẹ ti dànù ẹ kó sì kúrò wájú mi jàre. bọ́ọ̀dì sọ bẹ́ẹ̀ àbá máa ṣe bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ máa jọ wúrà àwọn jọ wúrà. stone. ẹ wá ẹ pé máa sọ fún ìsìn pé kó sáré bọ́ sí wíkẹ́ mi lọ sáré yẹ̀ wò. stone má ṣe yẹn má ṣe yẹn ẹ jẹ́ àfihàn kó máa lọ má bínú. ìgbà tó ní orí yá ló kọ̀ọ̀kan náà. ìwọ lọ. ìyá bẹ tẹ ya tí a ìyá èèyàn ìyá gbogbo everybody ìyá bẹ tẹ ìyá tí ó lè gbé náà. mo ṣe. ọmọ kan tó ṣe ṣá. a máa bẹ̀ olórí burúkú lélẹ̀ ṣá kò jẹ́ ká gbérò pa àkókò lọ dààmú wá páàkì ní ṣá. akọ̀mú wáyé báyìí pé ṣe ká ṣe ìbílẹ̀ fún. mo kọ́. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ bọ̀ sí ẹgbẹ́ mi mo débẹ̀ náà ni mo sì dọ́lọ́kadà ń dúró mo ní mo lọ mu sí ojú òre jáde kan lójú ẹ bẹ́ẹ̀ yóò orí mi bọ̀. tó ẹ ṣe kínní ẹ fún. yóò orí mi ò mọ̀ pọ̀. Wọ́n ti pa o ìyá àdìsá o. ìyá àdìsá ń bo. lọ́rọ̀ kò dìde. ìyá wa ń tọ̀. ẹ̀rù báyìí o fẹ́ tọ̀ ìwọ ẹ tẹ̀lé kó lọ tọ̀ ẹ wá owó jóná lọ lábẹ́ tẹ̀ kí ló ṣẹlẹ̀ náà ó yá ìwọ ẹ lọ pọ̀wọ́ wá fún mi náà kí ló dé ẹnu gbẹ ẹnu gbẹ. oríṣiríṣi àbẹ́tẹ̀ ìbàdàn la sọ lóríṣiríṣi. ẹ jẹ́ kó lọ tún. ẹ ti máa wọ jẹjẹ mi ni mò ń lọ jẹjẹ mi ni mò ń lọ. ikú fò ní ẹ̀yìn kí ló ṣẹlẹ̀. ẹ ṣe ìyàwó. stone fún lọ́wọ́ kan ariwo ẹ pọ̀. ẹ fún lọ́wọ́ ni o ẹ jẹ́ kó wá. bó lè ti rí kí ló ṣẹlẹ̀. màmá ẹ ó kàn lọ wá sínú ghetto ni ó dẹ̀ lọ pariwo gbogbo àwọn tó yẹ kó ṣiṣẹ́ kò jẹ́ kó ṣiṣẹ́ ó dà kí ló fẹ́ wèrè lè yóò lè sọ̀rọ̀ tó yẹ bá ṣe mú bọ̀ mí bá ìyá rẹ̀. ṣé o mọ bí tó wà ó mọ bí tó wà corporate. wà á kí ló ń ṣe ẹ kí ló ń ṣe ẹ kí ló ń ṣe ẹ sìn kí ló ń wọ́ọ̀rì ẹ gan sìn wà á sáré bá ẹ wò kí ló ń ṣe ẹ. so àwọn tó fún lọ́wọ́ jù kí ló ń ṣe ó dẹ̀ ń díjú sí ṣe. so má ṣe bẹ́ẹ̀ o. so kí lorúkọ ẹ. àdìsá lórúkọ mi o. àdìsá ẹyin. bolo ti wá. ìyá wa àtinújì ni. ṣé nígbà tí wọ́n dé wọ́n tẹ̀lé bàṣubàṣu ó béèrè àwọn tó nílẹ̀. ẹ ṣe ìyá wa mo fẹ́ béèrè náà ni ṣé
àti rí tí n bá fẹ́ bèrè òun nílùú wa nílùú jìn eégún kan bẹ nílùú wa eégún mọ́ ń bèrè yìí pé kí ló wá ṣe o àṣẹ báyìí kí ló wá ṣe o ẹ̀kọ́ lò onídùú àkọsẹ̀ báyìí ni àwa máa kọ́ rí i pé òun jẹ́ òbèrè náà òkú gbé ta ló mọ̀ tó rọ̀ wá òkú. Kọ́wọ́ mi tó wà ṣá. Mo fẹ́ kọ́ gbàgbé síbi kí dé ẹ̀kọ́ kú. Orí bọ́ mi. Stop! Stop! Fọ́kọ́ ẹ̀. AUP Progress. AUP Progress. AUP Progress. Ẹ ṣeun ẹ kú àdúró tì gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìdìbò bọ́ọ̀lù náà báyìí ẹ jọ̀ọ́ mo fẹ́ ká lè strategize mo fẹ́ ká mọ one of the things tá a lè ṣe tó jẹ́ pé àwọn náà máa padà wọlé ó kù sí wa lọ́wọ́ ṣe. Ṣẹ̀rí ní constituency tọ̀dọ̀ mi o bọ́ọ̀ wọn ti bàjẹ́ ó lè dá mi lójú dáadáa wípé tá a bá fix bọ́ọ̀ yẹn wọ́n máa ṣe tiwa nítorí pé wọ́n ní option and another thing ni pé ọ̀nà wọn ò dáa títì yẹn ò dáa tá a bá lè dá ọ̀dà sí títì bó ti ẹ̀ pa máa ṣe lẹ́ni tó máa bàjẹ́ lọ́la o tá a bá ti fix méjèèjì yẹn ló bá tán ló bá ṣe tiwa o. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mímí ní ìyá lọ́jà nǹkan kékeré báyìí lè kọ́ ní láti ṣe o ẹ̀yẹ kan pé kí ní ẹ wá tó ti yé yìí káwa kọ́ lọ bá àwọn cooperative yẹn kó wá fún wọn lówó kó bẹ̀rẹ̀ sí ní dá wọn lówó kó bẹ̀rẹ̀ sí ní fáwọn oníṣu iye elépo àwọn aláta kó bẹ̀rẹ̀ sí ní máa boost business fún wọn before you know it wọ́n ti tẹ̀lé wa àbí ní mo sọ. ṣé ẹ lọ́dọ̀ ti tèmi gbogbo àwọn oníṣẹ́ owó yẹn hairdresser ni tailor ni ẹ fi wọ́n lẹ́fọ̀ọ́ gbogbo wọn pátápátá ni máa lọ rí àwọn ọ̀gá wọn kàn so màá dẹ̀ sọ fún wọn pa máa ṣe environment ìbò tó bá ti dán nǹkan bẹ́ẹ̀ báyìí tí wọ́n máa nà mí bẹ́ẹ̀ ni so lọ́dọ̀ tèmi yẹn fọkàn balẹ̀. wọ́n yà lọ rẹ̀ ẹ̀sẹ̀ fọkàn balẹ̀ ní ti ṣáìdì ọ̀dọ̀ ti tèmi tí bá rí àwọn ṣámà àwọn àgbẹ̀ wọ̀nyẹn á fún wọn ní fertilizer àwọn nǹkan ọ̀gbìn tí wọ́n tún lè gbìn á dẹ̀ fún wọn ní spray pump náà wọn assure that's no problem ẹ jẹ́ àfọkànbalẹ̀ àwa la níbẹ̀ yẹn. Mi sọ pé ọ̀rọ̀ tẹ́ sọ bí àkùdá mi ni àmọ́ ní aspect ọ̀dọ̀ ti tèmi ẹ bẹ̀ pé mi súnmọ́ àwọn youth dáadáa ọ̀rọ̀ tẹ́ náà sọ ó wà òkè àmọ́ tá a bá tún wá rìn díẹ̀ àwọn kan tún wà ní kẹtọ́ jẹ́ pé òkè nípa gáràjì yẹn tá a bá gba àwọn bọ́ọ̀sì wọn nípa afẹ́jẹ́ kún fi kó àmì wa lọ sí venue election wọ́n ti búrò wọn náà ó gbọ́dọ̀ ṣe tiwa ó sì mọ̀ lọ́kàn yìí pé pàtí wa ló máa wọlé àwa la ní àwa ló bọ̀ sí ọ̀rọ̀ oní youth yẹn ọ̀rọ̀ lórí àwọn boys oní gáràjì yẹn ẹ rántí pé bùtà àdì lọ àwọn boys yẹn kàn gbowó lọ́wọ́ àwọn òdìbò fún wa pátì mi náà lọ ní ìdìbò yẹn fún wọn dẹ̀ gbowó lọ́wọ́ wa báwo lówó wa ò tún ṣe ní waste ní tọ̀tẹ̀ yìí. ọlọ́rìbù ó yẹ kẹ́yìn mọ́mọ́ ìpè nígbà yẹn àwọn náà ti ṣèrà wà lóṣooṣù ọ̀hún bẹ́ẹ̀ àmọ́ lọ́tẹ̀ yìí báwo la jókòó yìí ti wà náà máa ṣe. AUP Progress. AUP Progress. AUP Progress. ẹ ṣé gbogbo èèyàn mẹ́. ìyá àbẹ̀ gbọ́ kí ni mo ń gbọ́ káàkiri létí mi gbò kí ló ń jẹ́ lọ́wọ́ gan tó fi jólẹ̀ kí ló ń dààmú ayé kí ló máa ń ṣe tó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn wọn ní o fẹ́ kó lábẹ́tẹ̀ o fẹ́ lọ gba Oṣòdì níbo ni KMC Olúọmọ bọ́ sí fún ẹ o. èmi ìyá àbẹ̀ ọ̀rẹ́ ìwọ náà wò náà mo fẹ́ lọ Oṣòdì gbogbo àgbẹ́tẹ̀ tí mo gbà àwọn gárẹ́jì kéékèèké tí mo gbà kò sí nǹkan kan ẹ̀ ṣá ni kò sówó ń bẹ kí ni mo ti fẹ́ ṣe 10 bay kí ni mo ti fẹ́ ṣe 50 bay ṣùgbọ́n ọ̀rẹ́ tí n bá dé Oṣòdì mo fẹ́ gba gbogbo Oṣòdì MC ọmọ kò sún sẹ́yìn kẹ́mi ṣe kí ni ìyá ẹ̀bẹ̀ ó wọlé wá
àbí kí ni. má jẹ́ kí n tò ẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́jẹ́ bú ẹ dúró níbi tá a tò ẹ́ sí wà pa níbi tó ti ń kó ẹ jẹ àwọn ayé gbó ẹ pàǹtà wọ́n dá ẹ mọ̀ àwọn tiẹ̀ ó ṣe kí ni wọ́n dá ẹ mọ̀ wọ́n kó ẹ jẹ wọ́n kó ẹ mú tó bá ní kó kúrò lábẹ́ tẹ̀ ẹ́ kó lọ sóṣòdì alápámápá ẹlẹ́sẹ̀ àmẹ́sẹ̀ ọlọ́run àmọ́rùn mélòó ní ìwọ gọ́gọ́ fún ara ẹ̀ wọ́n para ẹ jọ dúró lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bùjọ ló ń ṣe ẹ́. wo má jẹ́ ṣe yẹn má jẹ́ ṣe yẹn ìwọ ló tẹ̀ sọ bí ọ̀rẹ́ ìwọ ló ń sọ báyẹn náà kò sí oúnjẹ kankan nínú ibi báyìí ẹ̀ṣá ni mò ń rí ẹ̀ṣá mò ń jẹ má máa gba 10,000 èmi má máa gba 50,000 50 bay kí ló ti fẹ́ ṣe 50 bay jẹ́ kí n lọ Òṣòdì ọ̀gbẹ́ni jẹ́ n lọ. gbàgbára lẹ̀ tó bá fẹ́ gbọ́ Òṣòdì ẹ̀tẹ́ ni má lọ tẹ́ lóṣòdì dúró lábẹ́ tẹ̀ ẹ̀ má jayé ọlọ́ba. Èmi ìyá rẹ̀ níbo wọn ò tó bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ni mo lè tẹ́ fẹ́ gbà wọlé nígbà tó wọ́n ìbá ń jáde ọ̀rẹ́ tá a bá lọ patí tá a dé patí tó yẹ pé tá ẹ máa pín tí kan wà lẹ́gbẹ̀ẹ́ tó wà lọ́sìn ọ̀rẹ́ mi jẹ́ kí n gbà. wọ́n ti dá ẹ mọ̀ wọ́n ti dá ẹ mọ̀ àwọn tó mọ̀ ẹ ti mọ̀ ẹ wọ́n kó ẹ jẹ ó jẹ́ ìyá bẹ̀ wo jẹun sókè ó ju bẹ́ẹ̀ lọ. kò sówó ń bẹ̀. ọgbẹ́ni calm down jókòó síbi tó wà lábẹ́ tẹ̀. ṣé torí yẹn ló ṣe pè mí. ọgbọ́n yẹn pè é nìyẹn. ìyá ibẹ̀ ń lọ mí sí i mo rò pé nǹkan gidi ló fẹ́ bá mi sọ ni èmi ò fẹ́ yẹn o mi ò fi ọwọ́ yẹn o mi ò fẹ́ ọwọ́ yẹn mo débí báyìí sìn o lè sọ pé ìyá ibẹ̀ wọ ṣọ́ọ̀bù gbé bóyá wá ìkànnì 2,000 naira kò pẹ́ lára náà. lọ ṣayọrẹ wọ́n ti 50,000 tó máa lè ní ẹ̀wọ̀n nígbàgbọ́. now lọ́jọ́ Wednesday ń sìn tíkẹ́ẹ̀tì yẹn kọ́ ẹ̀ tún fún mi lówó. ó má ṣe yẹn má bínú sí mi ó mọ̀ pé mi ò ń ṣe bẹ́ẹ̀ ṣé ọkọ̀ nọ́mbà 1 ó ń dà mí láàmú díẹ̀díẹ̀ owó àwọn lásìmọ̀ tí tẹ̀mí ni o tán bá tẹ̀mí o ní rọ́kọ̀ ìgan mọ́ wàláì níjọ́ Monday mo gbìyànjú gba mo ń lọ ọkọ̀ yẹn ní problem sọwárí níjọ́ Tuesday ìwọ náà rí i pé ọkọ̀ epo kan dànù àwọn èrò tí mo kó èrò ikọ̀ tó straight ni mo kó mo sì lérò báyìí èrò kan bínú dalẹ̀ ni wọ́n bínú lọ sọwárí ti àná ọ̀dà ìpọ́kọ̀ náà ló tún yọnu ṣùgbọ́n lónìí nísìnyí tó bá fún mi tíkẹ́ẹ̀tì Monday Tuesday Wednesday àti tòní ń san papọ̀. bàbá orílẹ̀-adé mo fún yín náà fẹ́ẹ̀tì ni o tí mọ́tò bá tẹ̀ ń dá yìí láàmú ẹ lọ ta mọ́tò kẹ́ fi ṣe nǹkan tó ń ṣe náà. kí ni mo fẹ́ ṣe nígbà máa ta mọ́tò kí ni mo fẹ́ tó ṣe. mi ò mọ̀ nǹkan tó fẹ́ tún ṣe lára ẹ o. ẹ jọ díẹ̀ jàre ẹ mọ̀ pé wọn máa ń mọ́tò ni. ẹ dára ló jàre. mo ń bọ̀. bàbá ẹ mọ ṣé iye wèrè ni ẹ dákẹ́jọ. ó lé àwọn èrò mi ní. ó yẹ ẹ gbà. bàbá yàrá chọ́ọ̀pù ẹ̀. Dáyọ̀. bàbá àgbàdo rẹ o. ṣé o mọ̀ pé kẹta lódì tó ń jẹ. màmá ọ̀yàn kẹta gan-an sílẹ̀ ṣé ó yẹ kẹ́yìn máa sọ fún mi pé àgbàdo kẹta mò ń jẹ. bẹ́ẹ̀ni. ẹ bá yín pé mi mo fi sí bíbá ọjà yín dẹ̀ ti ń gbèrú sí i ó ti ń gbèrú sí i ajé dẹ̀ ti ń bujà jẹ mo rí pé àwọn kọ́sítọ́mà lóríṣiríṣi wọ́n ti ya ọ̀dọ̀ yín wá. now ìròyìn yẹn wá lórí mi pé mo fẹ́ máa gbé owó mo fẹ́ máa gbé owó. mo fẹ́ máa gbowó bí lọ́wọ́ mi. ṣé wọ́n ló fi mí síbí ni mò ń sanwó bí fáwọn tó fún mi ń bí. màmá ẹ wo kò síbi tọ́wọ́ ọjà tèmi ò dé o ó wù kọ́tẹ́sì kan fi sí bíbà ṣe bẹ́ẹ̀ mi sáà mo pọ́ǹtì bíbà ìgbésẹ̀ láìkí ẹ̀. nígbà tí mo dẹ̀ ní mo láìkí ẹ̀ táwọn tó mú mi wá bá tọ́dẹ̀ tí ń gbowó lọ́wọ́ mi owó sàrà àwọn ni kí wọ́n owó ọmọgàn ò ní kí n máa tún máa fún wọn. màmá eléyìí ò ṣe owó ọmọgàn o èkó ti gbé ọ̀rẹ́ máa san o èkó ti ṣe kí ló ti wá ìrìn bí ẹ̀jẹ̀ ti yà pa màmá ẹ fún mi owó mi àbẹ́rì fún mi owó ni. owó wo ni màá fún ọ ó jẹ́ ṣó ààrẹ o mi ò lè fún ẹ lówó kankan tó bá dípò fẹ́ gbowó ó dáa àgbàdo mẹ́ta ló ti jẹ yọ nínú owó tó fẹ́ gbà. ẹ ló gangan mo fẹ́ gbà lọ́wọ́ yìí ẹni ìjàgbá ló fẹ́ tà jẹ́ wá yọ ní owó bàbá rẹ̀ yọ àwọn kankan. kí ni gbogbo eléyìí tó ń ṣe. màmá ẹ wò dábàá fún mi lọ́wọ́ mi ní
bàbá lánàá tó fi ní nígbà àánú wo mọ̀ yín mọ́ nítorí ẹ̀ ló ṣe wá pàtẹ èyí tó gbẹ́nu sí ló. màmá ẹ̀ mọ mẹ́yọ bọ́lá pọ̀ ni o màmá ẹ̀ mọ mẹ́yọ ẹ̀fún ń dà ẹ̀fún mi lọ́wọ́ mi. ó dà mí ìlówó tí mo fẹ́ fún ẹ bí ìlówó tí mo fẹ́ fún ẹ kí ló dé náà. irú àṣàkáṣà wo nìyẹn ó wá mú àgbàdo tó kọ́ lẹ́nu ó wá fẹ́nu sí ó kó sínú ọjà tèmi. ó wà nílẹ̀ gan-an ní ìyàgbẹ́ ẹbí wà láì. bàbá ẹ̀ kí bàbá rẹ̀ bí ìyàgbẹ́ ẹ̀ má gbẹ́ mi kọ́ lọ́mọ ó gbé rí ní ìyàgbẹ́ rẹ̀ ẹ̀rọ àdìsá ni o. àdìsá ṣọ́ọ̀rẹ̀ bí mo ṣe ń sọ fún ẹ yìí o àdìsá ṣọ́ọ̀rẹ̀ o ó ní tí mo wú ọ̀bọ ẹ lára o kò jẹ́ kó rí ẹ̀ kó pé. bàbá mi náà wú ọ̀bọ ẹ lára yìí. jẹ́ kó rí ẹ̀ kó pé. ó wájú mi abẹ́lẹ̀ ìfọ́ lè ṣe ọjà tó lè ṣe gbogbo ìní lébi lórí. abẹ́lẹ̀ ó ṣe ọ̀rẹ́ ojú bẹ́ẹ̀ kí o jọ ẹ̀ Adisa kí o jọ ẹ̀ Adisa Adisa Adisa. lórí burúkú lọ́wọ́ yìí o ò lè ṣe oríire bó ṣe ń dọ́jà bí nìyí ó fẹ́ lé kóòtù ọlọ́run lọ́wọ́. a ti ń gbọ́ orúkọ yín kẹ́ tó débí wọ́n ń sọ pé ẹ̀yin lè bá wa ṣe inú mi bá dẹ̀ dùn ó jẹ́ pé bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yín máa bà bẹ́ẹ̀ wọ́n lẹ́yìn lè bá wa ṣe kí ọ̀rọ̀ yìí kó lè dùn wá nú gbogbo àwọn consistency wọ́n ní pé ó wà lọ́wọ́ yín àbí my honour. báyìí rẹ́ẹ̀fẹ̀ gbẹ̀mú. ó yá nọ́mbà 1 dúró déédéé. Honorable. Ọlọ́run ní fún wa ṣe agbára wa kọ́. Ṣùgbọ́n wọn á ná nínú owó ṣá tó bá yẹ tó owó kékeré nìyẹn báyọ̀ Honorable wà bẹ́ẹ̀ náà. tó bá yẹ tó nǹkan kékeré ni ṣùgbọ́n nǹkan tá a fẹ́ kẹ́ gbé fẹ́kẹ́ ní bá ṣe ìrora ń bẹ́ẹ̀ ìkóró ẹ fi bẹ̀rẹ̀. ẹ fọkàn balẹ̀ kò sí. àmọ́ ó kéré ìwé máa gbádùn wa. ìyá rẹ̀ èṣùrè ìsánṣùrè màámi kì í rẹ̀ ló mọ sọ̀rọ̀. Honorable bó a ṣe ń ṣe ẹrù lọ́kẹ́ tún wa owó ìgbé àwa náà mú ẹsẹ̀. àmọ́ ó kéré kò sẹ́kàn ṣìlò bẹ́ẹ̀ nù. wọ́n gbà pé owó yóò rí ibi kankan. àmọ́ ọ̀nà àmọ́ ó kéré. kò sí problem kò sábúrú ṣẹgbọ́n lẹ́yìn eléyìí ẹ gbádùn wa ẹ bá máa lè jẹ ṣẹgbọ́n. kò sí láburú. bá a ṣe ṣe. lẹ́ẹ̀tì lóyà. èmi ní pé ẹ cooperate pẹ̀lú mi. kékeré nìyẹn. kékeré nìyẹn. àwọn afúnyín fún support. gbàdéjì ti wà nílẹ̀ kò sí ṣòro iṣẹ́ ti ti ṣíṣe ẹ jẹ́ káwa máa gbẹ́sẹ̀ káwa máa lọ ká lọ máa zàásù ká lọ máa bùgá wọn. ẹ jẹ́ ká bùgá wọn ó yá máa lò gbéra tán. kò sí rè dẹ́kun nọ́mbà 1 ìyá rẹ̀ ìsúnáṣúrè ó yá máa lò ló mọ sọ̀rọ̀ gẹ́fù respect ìyálà ya everybody wọn kò sí wàhálà respect respect máa bì. ara yìí kí ló ṣẹlẹ̀ ẹ má le jù o ṣé kò sí nǹkan kan ẹ wò ó tẹ́rì nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lọ bá àwọn honorable mo lọ bá wọn ṣe meeting lánàá látàdé wàá débi meeting wọ́n sọ̀rọ̀ wọ́n sọ tẹnu wọn o mo dẹ̀ gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá sọ pé àwọn fẹ́ ṣe wèrè òré máa ṣe wọ́n ṣẹ́ǹjì tí wọ́n múlẹ̀ lélẹ́yìí o mo sọ fún èmi ò ṣe olóorun o mo ná àwọn ọmọ o wọ́n níyàwó wọn náà mọ̀ o wọ́n mú dẹ̀ máa bọ́ àwọn tó wà nílé ṣùgbọ́n ilé wọn ní kẹ́ fi ṣe kí ni. mo rèé o. ẹ wo ìyàbẹ̀ owó eléyìí kéré o ó kéré ó ti kéré jù kíláfẹ́ ṣe léyìí ṣe. ẹ fi yẹn lẹ̀ èmi náà mọ̀ pé ó kéré mo ti jà fún yín wọ́n sì mẹyọ ìbọ̀ lápò ni àbí bẹ́ẹ̀ kọ́ ìbò náà ni ẹ̀ṣá ló bá dé wọ́n ṣe gbé fún mi lélẹ́yìí o mi ò yọ ń bẹ̀ o mo kò yín ra aṣọ mi ò fi ra bàtà o wọ́n ṣe gbé wá lélẹ́yìí ta ló fẹ́ pè. amen èmi rè
ṣé wọn ló fẹ́ pín fún wọn ló fẹ́ pín owó. Saston wà ń jókòó ní ká kówó fún ẹ. ó ṣí èrè ni kókó gbogbo ẹ̀ sápò. pín ó yẹ dáadáa o. ọ̀ya ẹgbẹ́ kéde yìí wá èmi ló kàn àbí wọ́n. Saston ẹ Saston jẹ́ kó lọ bó ṣe lọ. kò sí wáyé farabalẹ̀ bá gbà kí ló ṣẹlẹ̀ kò sí èrè bí àṣà máa ṣá bó bá ṣe kí iṣẹ́ máa fọ̀ ẹ̀ máa fọ̀ sí rẹ̀ ẹ kọ́ gbé ìdáyọ̀. Mama bẹ tó ti bójú tó ti jẹjú náà àbí tó ti jalè tó ti èmi ò fẹ́ yẹn o. mi ò fẹ́ rú ẹ̀ tó ti jalè bẹ́ẹ̀ yẹn. kí ló fẹ́ fa gbogbo orí burúkú yẹn náà. ṣebí stone ni ẹyẹ fi ń lẹ̀ ṣé mọ̀ pé èmi ò yọ 1 naira ẹyẹ fi stone lẹ̀ ṣebí èmi ni ẹ gbàgbé ṣó o ya wèrè kí n kówó fún ẹ. wọ́n bẹ́ǹtì ẹ̀ ṣáà ìgbà tí wèrè stone kan tẹ pé ní stone ló kọ́ lọ ṣáyà nìkan kówó fún kọ́ ló gbowó lọ ẹ̀. bá mi ṣe ẹ̀ fún un òórè o mi ò mú kankan o. sówó yìí mo fi ra ṣe ṣe mo fi ra bàbá. láì fowó sí kí àwa ṣe máa fún mi ní èyí kan ọ̀gá mẹ́rin ló fún mi o. ṣe sùúrù fẹ́lẹ́ dá ẹ kí ló mú ẹ. arákùnrin tẹ̀ sí báyìí ṣe sùúrù fẹ́lẹ́ mi ẹ o. gbà lọ́wọ́ mi mo ní ìdòwò àbí mo ti ń bẹ gbà lọ́wọ́ mi ọ̀gbẹ́ni wọ́n tó ń ti ga sáà bẹ́ẹ̀ wá gbà lọ́wọ́ mi jọ ṣe sùúrù kò tí ì pè tán náà. gbà lọ́wọ́ mi. àwọn abẹ tí wèrè ń ṣàwọn eléyìí ẹ gbọ́ owó ká kó sí lọ jàre àwọn fòdà. ó dà pé ó ń gbá lórí ẹ. ọ̀gá dé fún ìyá lówó jà sílẹ̀ ìjà ọ̀gá ní abẹ́ lè kéré o. kí ni mo ti ṣe bí iṣẹ́ àti ìpààyàn àmì àṣẹ. lọ́nù bí mi torí mò ń gbọ́ àwọn rumors kan tó ń sọ pé Kádíjà àbí Àdíjà or something ló tún tẹ̀lé sí. Kádíjà bá gbé wá màá jẹ́ ń bẹ̀ ni má bínú ẹ rọra ń kú. ẹ rọra yá wa o ẹ rọra mọ. àǹtí mo kí yín o ẹ jọ̀ọ́ mi ò ní fẹ́ kẹ́ bínú sí mi ẹ má rí bí ẹni tó wá tọrọ owó. ìyàwó tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ẹ lè mọ ike ibi tẹ́ ṣe kúrò bẹ́ẹ̀ yẹn tẹ́ wá mo wá ròyìn pé ẹ fẹ́ wá bá wa ṣe fàájì níwọ̀nba ẹ wò kọ́ kékeré táwa fi ṣe fàájì lélẹ̀ ṣe é máa. àǹtí mi ò ní fẹ́ kẹ́ bínú sí mi kó yá mo wá distract. àtọ̀ no problem. bí mo ṣe jókòó síbẹ̀ yẹn. mo kàn rí nǹkan kan sí ẹ̀yìn gangan mo ṣe ní pé kí n wá sọ fún ìtẹ́ ìbá ní bínú. amúnirí wípé ẹ̀yin fúnra ara yín ẹlẹ́gbẹ́ nìyí mo rí wípé ẹ wà ní àyè kan tí àwọn èrò tí wọ́n tò sí yín lẹ́yìn wọ́n wá ń bínú wípé ẹ tọ́jú àwọn ní ìyí tó túmọ̀ sí wípé ẹlẹgbẹ́ nìyí ọjọ́ wo lẹ ti bo àwọn ẹgbẹ́ yín gbẹ̀yìn. ẹgbẹ́ èmi ò mọ ohun tó ń jẹ́ ẹgbẹ́ o èmi ò mọ o ṣé mo pọ́n máa ń sọ pé ẹlẹ́dàá wa yìí òun ló máa ń ṣègbè lẹ́yìn wa. àwọn èèyàn ló máa ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlẹ́dàá tètè àwádáwà àwọn ẹlẹ́dàá wà lọ́run tó ṣe fàájì o. ó ti yé mi tó bá wá rí bẹ́ẹ̀ ọjọ́ wo lẹ ti bọ ẹlẹ́dàá yín ọjọ́ wo lẹ ti bẹ̀ẹ́ tẹ́ ẹ pè é tẹ́ ẹ bẹ̀ẹ́ tó dẹ̀ gbọ́ yín tó dá yín lò. ìyá wa màá jí láago 5 màá bọ́ síta màá kọ́kọ́ lọ gba tíkẹ́ẹ̀tì àárọ̀ tí bá ti wá wọlé nírọ̀lẹ́ ẹlẹ́dàá mi ò mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ti ẹ̀ bọ́ rí mi ì bọ́ rí. ibi tẹ́ ń lọ sì jiyàn adẹ̀ mo rí wípé èèyàn ńlá nìyí àmọ́ nítorí wípé ẹ rántí àwọn tó wà lẹ́yìn yín ẹ̀ fún wọn lóúnjẹ jẹ dẹ̀ bọ ẹlẹ́dàá yín òun ni ẹ ṣe ń nífà sẹ́yìn tí ẹ bá lè lọ ṣe ìpèsè fún wọn ẹgbẹ́ tí wà tẹ́ ẹ bá ti lè ṣe gbogbo àwọn nǹkan yẹn
bẹ́ẹ̀ lọ́nà là fún yín gbogbo nǹkan tẹ́ ẹ ti ń lé látọjọ́ tó ti pẹ́ ọwọ́ yín bà ó ṣe jẹ́ nù kò jù bẹ́ẹ̀ yẹn lọ bọ̀dá mi. ẹ ṣe gan ma. ẹ ṣe gan ni ma ẹ ṣe gan ni. èwo wá ni ọmọ ẹlẹ́lẹ́ bíbí ẹlẹ́jọ ẹ ń bá gbó nìyẹn jọ. mọ́tò tó sọ fún mi wípé ó bàjẹ́. bàbá rí ọdún nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mò ń rí o ẹ wá jẹ́ ń parọ́ fún yín. Buhari gan jẹ́wọ́ Nàìjíríà gbèsè ló máa san dọjọ́ kú ni. èyí lẹ́yìn wá ń ronú yẹn wá ronú màmá ẹ̀ ṣáàṣì báyìí ẹsẹ̀ máa mọ́ kàn ẹ̀mí tó jẹ gbèsè ló máa sọ ẹ̀ ní kú fún wa ń sìn. wàhálà ọjọ́ yìí máa dalé màmá ẹ̀. ẹ bá wulẹ̀ ronú ẹ já máa wòye Nàìjíríà ọ̀rọ̀ yá dayọ̀. ẹ jẹ́ bẹ̀. ṣé kórè ọmọkùnrin yìí lè pè báyìí pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ jáde bó ṣe máa ń ṣe wọ́nran tó máa ń búyàn tó máa ń ló sọ̀rọ̀ bí ẹni torí ẹ̀ pé tó mọ ohun tó ń sọ ìyẹn pọ́pọ́lọ ẹ̀ ó dúró déédéé ẹ wo bó ṣe sọ̀rọ̀ tó tù mí nínú. ojú ẹ̀ rèé o sì á fi mí lẹ̀ lọ́lọ́lọ́lọ́. bàbá inú òru ọmọ yín ẹ béèrè ọmọ yín ẹ tí ẹ mọ bí sọmọ yín jẹ́ sí bóyá ọmọ yín ti fò lọ bí nǹkan mi àbí ó ti ṣe kí ni àbí ó tiẹ̀ ti ṣáko lẹ́yìn tí ẹ mọ̀ ẹ tiẹ̀ dà mí nù sí gbogbo àbẹ́tẹ̀ tí mo wà ní. ìyá bẹ́ẹ̀ ọ ní kí n máa wá ọ káàkiri kí n fà wọn rú mọ́lẹ̀ lẹ̀ kí n máa wá ọ kiri ìwọ kọ́ ló yẹ kó wá bá mi ní àyín ni. bàbá ẹ wò ó tó òkè tó wá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ má bínú. mo ti gbọ́ àkú lè lé ọmọ burúkú fẹ́ kún pàjẹ́ èmi ló wá gbé ọdẹ àyín lónìí o. bàbá ẹ ṣé o bàbá ẹ wò mí kò sí nǹkan kan mọ́ kò sí nǹkan kan ṣé ní gbogbo àwọn àbẹ́tẹ̀ kékèké tí mo gbá gbogbo àwọn gáréèjì kékèké yẹn bàbá kò rún ọkọ kan kò ṣiṣẹ́ kankan lára mi bàbá mo fẹ́ gba agbára ni mo nídìí agbára. ẹbí wọn ló ń sá fún mi. bàbá ẹ wò ó. ó wá tásìkò tó ajá rẹ ti forí kó mí ọwọ́ àmọ̀nà lé olówó rẹ àbí ó dáa bẹ́ẹ̀ èmi ló wá fẹ́ ń ṣe fún ọ báyìí. ẹ wò mo fẹ́ kẹ́ ró mi ní agbára mo fẹ́ kẹ́ gbé agbára wọ̀ mí mo fẹ́ máa fò lókè bí ẹyẹ àdàbà mo fẹ́ kẹ́ ró mi láti irun títí dé ẹ̀kánná ẹsẹ̀ mo fẹ́ kẹ́ ró mi ní agbára torí pé mo fẹ́ lọ Òṣòdì mo fẹ́ gba gáréjì Òṣòdì. bẹ́ẹ̀ ni bàbá. bẹ́ẹ̀ la kọ́ ní í ṣe ọ̀fẹ́ lọ rèé gbóṣòdì. bẹ́ẹ̀ ni. kí wà àtàwọn MC ilé ọmọ kẹjọ náà ṣe fàáhùn fàá ọ̀ka ẹ̀ bẹ́ẹ̀ la kọ́ ní í ṣe àmọ́ ìyá bẹ́ẹ̀ ó rí bó bá fẹ́ gbàgbára bó bá fẹ́ gba gáréjì lọ́wọ́ MC olú ọmọ yóò ná ọ lówó bẹ́ẹ̀ ni yóò ná ọ lówó ó rí iṣẹ́ kan bẹ adálùtẹ̀ lórúkọ iṣẹ́ yìí bí mo bá parí iṣẹ́ yìí fún ọ tán bó bá pe gbólóhùn rẹ̀ sí ìyá bẹ́ẹ̀ gbogbo ayé ni ó gbọ́ kìkì rẹ̀ bó bá ń pe àdédémodé ní ṣàwọ́ àdédémodé àdédémodé ní ṣàwọ́ àdédémodé ìwọ ìyá abẹ ta dòdé gbogbo ọmọ aráyé fàyè gbà ọ́ bó bá ilé pe gbólóhùn iṣẹ́ ìsì tán tá a bá parí rẹ̀ tó pe gbólóhùn iṣẹ́ ìsì tán ìyá abẹ wo ẹ̀rù ó bà wọ́ fúnra rẹ̀ pé ṣé pé agbára sì ń gbẹ̀ǹbì kan. ẹ wo èmi náà ti ẹ̀ jẹ́rìí yín mi ò ní bàbá ọ̀dẹ̀ bẹ́ẹ̀ni èmi ò ní bàbá rádàrá mi ò ní bàbá sùn ẹgbẹ́ bẹ́ẹ̀ni èmi náà mọ̀ pé lè ṣe náà mo ṣe máa wá síbí báyìí. àmọ́ yóò ná lówó o èló lẹ fẹ́ gbà. èló ní bẹ lọ́wọ́ rẹ tó fẹ́ fún mi kọkọ̀ ṣáà dùn fánú kí fáwọn lè dùn ọ́ nú. àbá mo máa dùn yín nú ṣùgbọ́n ẹ̀mọ̀ pé tá a bá débẹ̀ yẹn ẹ jẹ ebè ẹ má máa jẹ ebè má máa yá fún yín ni ẹ jẹ́ fún yín 10 bay. 10 bay ẹgbẹ̀rún mẹ́wàá kọ́hún. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀ka ẹ̀ bó bá ti yá eégún ó ti yá ọ̀rẹ́. kí ni mo tún wá dúró ṣe. ó ti parí kí wọ́n kọ̀ gbowó wá kémi dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ náà ni kò burú. ṣé tí wọ́n ti gbowó wá kò sí problem. wo mọ̀ jayé lọ ló kù. bàbá
gbogbo bí tí bá ń dé báyìí tí bá ń rántí bàbá ni mo máa ń wòye pé bàbá mi mo ní bàbá kan ní ìgbẹ́jọ́. ṣé wọ́n mọ̀ pé bí ó ta kì í jẹ́ ká tú agbọ̀n bí ó ta kì í jẹ́ ká tú oyin wo ibi tí ṣèbí bá dojúkọ ọmọ aráyé máa ń fàyè gbà ọ́ ni wo ọmọ aráyé ó fàyè gbà ọ́ ọ̀nà là fún ọ ká kánkànkán gbéra. bàbá ṣe bí ọ̀sán la ṣe wáyé. bẹ́ẹ̀ ni. kó tó di aago 9 alẹ́. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí mọ́ wàá pẹ́ o kó ya ká kánkànkán ni o. ẹ wo bàbá ẹ fi yẹn lẹ̀. ọba mi bẹ̀ náà ọ̀dà àyúnbọ̀ lọ́wọ́ ń yẹn ni ẹ ṣe gan. ọba mi láyọ̀ ọ̀ká ẹ̀ ẹ̀yin irúmọlẹ̀ olùkọ́ tí gbá mọ́lẹ̀ olùkọ́sì ọ̀tàlélẹ̀ irúnwó irúmọlẹ̀ tó játàrí ọlọ́run olúgbó inúgbó olúgbò ilẹ̀ ọ̀dọ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí ìdàṣẹ́dẹ̀ pẹ̀lú tí ń gbé nímì bí kálukàlù ẹ ṣeun ẹ mọ̀ jẹ́ ojú mi ṣe o ẹ ṣe o ẹ ṣe. ẹ ṣá ní gbogbo eléyìí mi ò fowó yín raṣọ o mi ò lè fowó yín ṣe kí ni mo fi ra mi ò fi ṣe bẹ̀ ọ́ ẹjọ́ kò rí yín pé o. ẹ ṣe fún wa bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ owó ní ẹ̀ṣá owó ní ẹ̀ṣá tẹ̀ kó wa. ẹ jọ ṣe rí fún mi. kí ló ṣẹlẹ̀ ẹ calm down na wetin dey happen ṣe you take wrong come here calm down jàre ọ̀gá ẹni. ẹ calm down jọ ẹ̀yin ló lè mọ̀. ẹ calm down. fún mi ni ẹ ṣàánú mi ẹ ló ṣe nǹkan wà náà. wọ́n ní kọ́kọ́ ya tí wàá jọ ló ṣe má bọ̀ ọkọ̀ ya tí wàá. tó sẹ́ni ọ̀gbẹ́ni ó wojú ni lábẹ́ tẹ̀ ní owó rẹ̀ mi ń pa. fún mi àwọn tó mú báwo ni ó ṣe rí. kànga ìkejì yẹn wọ́n á fi tó dúdú ọjọ́ dúdú pọ̀ ní. ṣé mo sí rárá láàrin. kò sí mi gbà ẹjọ́. yàbẹ̀ bá láòdì bá káàsì ẹ̀ olórí burúkú eléyìí ni wọ́n fún ní fóònù ọwọ́ ẹ̀dà. farabalẹ̀ ṣó ya wèrè pé kí ni. èmi ló bá rí i pé ṣé mi ò ya wèrè àmọ́ lọ́ọ́ fẹ́ bàtà ayé ẹ̀ jẹ́ ni. tó kí ló ṣe ẹ náà tí ó bẹ́ni tó sọ̀rọ̀ ṣá the only boy àdìsá tó ti gbéra àti ipá àdìsá ọmọ oko ọ̀gá tẹ̀sán mọ́ kàn fóònù ọgbà. máa ní sùn kí ló ṣe ẹ̀ nù. tí ẹ kó máa túra ẹ̀ níyà ẹ̀ kí ló ṣe ẹ̀. ajá wà ojú dáadáa ajá wà. dàgbàsókè jọ. ọ̀nà gọ́ọ̀dà rẹ̀. lójú pé ìyá abẹ ló ní olórí gbaṣẹ́ ìwá bí mo bá lè pè ìyá abẹ bó bá sọ pé òun kọ́ lòun ránṣẹ́ arákùnrin nǹkan ṣì ọ́. bàbá mi ìṣe àlè mọ parọ́. nǹkan ṣì ọ́. mi ìṣe àlè mọ parọ́. Hello bàbá Fáyẹmí. Hello ìyá abẹ ọ̀kàì ọ̀yẹ̀ àdìsá mọrin lágbàlá mi ní àyín ó níwọ lọ ní kóun lọ rèé gba iṣẹ́ tí a jọ sọ̀rọ̀ ń pa rẹ̀ wá. ẹ bá mi gbé fún èmi ni mo rán ẹ bá mi gbé fún. ọ̀dà kò burú ẹ̀rù bà mí ni. ẹ bá mi sọ bí màá ṣe lò ó ẹ bá mi sọ bí màá ṣe lò fún. ẹ kò burú ẹ̀yin gbé fún yín sọ bí ọ ṣe lò yín sọ fún yóò sọ fún bó bá délé. ẹ ṣé gan ni bàbá ẹ ṣé. ọmọkùnrin orí mọ̀jọ́ o. bàbá mi ò lè parọ́ bàbá irú rọ́wọ́ ni irú àwa yóò mọ̀ pa lásìkò yìí ìparọ́ fún jàgàbá ìparọ́ fólú ọmọ àwọn àjẹrò ẹ̀yìn ìhùn mọ̀ parọ́ fún. ajákakasiaka ọ̀gá fakọrẹ̀ inú gbó ni mo rìnrìn ń ònù sínú gbó lọ́dọ̀ ni mo rìn lọ́dọ̀ wọn ọ̀tọ̀sọ́dọ̀ ojú agogo dẹ̀ òjòjú òjé àrò gidigba ní sálálẹ̀ odò ẹyẹ ọ̀kín jọba lórí igi kìnìún gbalẹ̀ jọba lórí ẹranko ooo àdìsá wo òun rèé iṣẹ́ náà rèé
bó bá ilé gbedele bá ń sọ fún ìyá bẹ̀ pé tó bá di déédéé aago kan òru ní kó wẹ ọṣẹ yìí oríta mẹ́ta ni ó sì ti wẹ̀ àgbọ́yé kò jù bẹ́ẹ̀ lọ sọ fún ni mo ní ó pè mí bó bá ti ṣe tán. ok ẹ ṣé bàbá. ó dáa o. bàbá aago kan òru. aago kan òru. bẹ́ẹ̀ ni ó ti tán ẹ ṣé bàbá. ọ̀ká ẹ̀ ẹ̀yin rúmọlẹ̀. wọ́n ní ẹ̀ ń change ọwọ́ mo wá wòye pé bàbá tó ń change ọwọ́ yìí ẹ jẹ́ kémi gangan fúnra mi ti tẹ̀ wá gbé ìròyìn ayọ̀ ti tèmi wá ká wọn mọ́lé náà kí n wò bóyá ẹ̀yin náà tiẹ̀ lè bá mi dọ́gbọ́n sí ọ̀rọ̀ mi ẹ mọ̀ yí pé àdìsọ ọmọ oko everybody ń pè mí káàkiri gbogbo ìlú now mo wá fẹ́ yọ owó kúrò níbẹ̀ kó wá lọ di kó fi èsì kó wá di ọmọ èkó mo wá wòye pé àdìsọ èkó ó ń fò lókè ó gbéra tán tó bá dẹ̀ ti gbéra tó bá bà á mo fẹ́ di iṣẹ́ àmà gbogbo ìlú. ó tó àròyé ò kágbọ̀n afẹ́fẹ́ ní ń fẹ́ káàkiri àbọ̀rọ̀ mi ò yé gbogbo ohun tó o fẹ́ sọ pátá ló ti yé mi Arinaja ni mò ń jẹ́ lóòótọ́ iṣẹ́ tá a fi rángún òun ni kó jẹbọ èyí tá a fi rán kàlà ni kó jò òkú èèyàn iṣẹ́ tá a fi rán mi Arinaja òkòkò mẹ́kí ọmọ ajímú tábà oògùn ní pé kí n fi ewé àtegbò kí n fi ṣọmọ aráyé lóore ọ̀nà ẹ̀dá tó bá ti ń polúkúrú muṣu kí n mọ̀nà bí wọ́n ó ṣe tọ́ tí gbogbo ẹ̀ ó fi dáa òkòkò mẹ́kìrì ọmọ ajímú tábà oògùn èmi tí mo kọ́lé òtútù tí mo kọ́tọ̀ ní èmi lọ́mọrin gángan lé ọmọrin gàngán òde ọmọrin ajíbẹ́wàjí èmi lọ́mọrin ajíbóògùn sọ̀rọ̀ ọjọ́ eré ni wọ́n ránṣẹ́ pòṣèré ọjọ́ ọjà ni wọ́n ránṣẹ́ pàṣábàrí ọjọ́ ogun ni wọ́n ránṣẹ́ pológun kó wá bá wọn fojú dígun mo lólógùn ní mí wọn ò kí ń ṣológun wọ́n ní kí n kóògùn tí mo ní wá kí n wá fi kojú ogun mo tún lólógùn ní mí wọn ò kí ń ṣológun wọ́n ní tológùn là fi kọjú ogun tó bá fẹ́ fogun gbógun lọ́wọ́ ológun èyí tó fòógùn kógun jọ wọ́n ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n dà ọ́ lọ́lá ewé ń bẹ ń bí ògùn sì ń bẹ ń bí ìwọ náà bó o ti wà yìí ọmọ ológo ni ẹ ọmọ ológo kò ní sófo gbogbo ìṣòro rẹ ọ̀tá ní oko ẹnu ẹ ò ní gbẹ ò ní mọ́fo wọ́n dà ọ́ lọ́lá wọ́n jẹ́ kó o mọ̀ yàtọ̀ láàrin afẹ́fẹ́ àti ìjì afẹ́fẹ́ a máa fẹ́ yẹ́rìyẹ́rì ìjì ní káni lówó káni láṣọ káni nílé lọ èèyàn tó bá wọ tiẹ̀ sọ́run kó má ṣàfira bẹ́ẹ̀ ni borí ẹ wá bí káì ewúre ìwọ náà sọ ọmọdé mọ́nú ayé yìí tá a bá ran owó rẹ lọ́wọ́ kò sí ìwọ bẹ́ẹ̀ bàbá tó ń pè mí nítorí mo wà láàyè ìṣẹ̀ṣe ni ló ṣe ń pè mí bàbá mélòó lọ́jọ́ orí mi mo dọ̀ ọ́ lóhùn tí ò ní ta ò ní yẹ̀gẹ̀rẹ̀ ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ àmọ́ yóò ná ọ lówó o. bàbá ẹni owó tó bá ní ó fẹ́ ná mi bàbá mo ṣetán láti ná bàbá. irọ́ ló pa èlò níbẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n tó lò lọ. ìnáwó ṣùgbọ́n tí bá ti gba tíkẹ́ẹ̀tì jọ bá gbowó tíkẹ́ẹ̀tì wọ́n jọ gbowó tíkẹ́ẹ̀tì jọ káàkiri wọ́n á lé mi mú odidi oṣù mẹ́ta mo ní bá jẹ gàrí tí bàbá mi padà dé. kó o lè mọ̀ pé inú mi yọ sí ọ mo sì ọ lóore. ẹ ṣé bàbá. kọ̀ lọ wá bíi 20,000 wá yẹn kọ́kọ́ belé fún ọkọ̀ bùlá kó o wo bí iṣẹ́ àwọn bàbá mi ṣe rí bùlá ń bẹ̀ jogbo bí orórè ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́ yẹrí alápòore tí wọ́n ń pè lálápò ọ̀kà ògbéni mi kìtì ń gbé ní èmi bíi kàlùkàlù ó yá gbé mi. ẹ̀yin ti rí mo kí gbogbo ilé o ilé ò ní dàrú o a máa lọ síwájú ẹ bá bínú wípé mo pe ìpàdé urgently meeting gẹ́gẹ́ bí tẹ́yìn olóyìnbó ṣe mọ́ sọ nílùú Èkó lórí àbẹ̀tẹ̀wá ẹni mo pè yín fún tí ẹ bá wo bó ṣe ń lọ lé àbẹ̀tẹ̀ ẹ̀sìn ẹ rí i pé gbogbo nǹkan ti ń change káàkiri gbogbo àgbáyé especially nílùú tó nọ́ba tó níjòyè àwọn àgbàlagbà kan máa ń sọ wípé ìlú tí kò bá ti sí ọkùnrin níbẹ̀ lobìnrin máa ń jáde lé ṣùgbọ́n tẹ́ bá dẹ̀ ti wo gbogbo olúwa ẹ̀ àwọn ọkùnrin wà ń bẹ̀ tó kátọ̀ gan especially Ìyábẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tí ẹ bá wo bí tí Ìyábẹ̀ ṣe nínú àbẹ̀tẹ̀ fẹ̀sán tún fẹ̀sọ̀ sí bí pé òun nìkan lọ́lọ́run gbàgbára fún
kò dẹ̀ mọ̀ wípé àwọn kan wà tí wọ́n ń wash tí wọ́n dorí kodò tí wọ́n ń wò ṣe wọn kẹ́ẹ̀tì lórí àpèrè ibi tí abẹ máa ń jókòó sí yẹ ó wù èmi Àdìsá kò tí ẹ ṣe kó wù mí mo fẹ́ jókòó sórí ibẹ̀ èmi Àdìsá ló kàn. ìwọ ló kàn jàre. ọ̀gbẹ́ni bọ́lẹ̀ ń bẹ̀ kí ló ń sọ lẹ́nu wọn olókàn. wàá ṣe ọmọ mi. o kò pọ̀ létí ẹ̀ ní ìyá abẹ tí wàá lè obìnrin bíi 1 million men. ọ̀gbẹ́ni kò sọ̀rọ̀ aláyé jókòó jọ bí kò sọ̀rọ̀ ń bẹ̀. èèyàn mẹ́yẹ bọ̀ lápò. òjì ń bá a fà pé ṣé dúdú ni àbí funfun. àbí náà. ẹ wá kí ló ṣẹlẹ̀ ṣàlẹ́ mi lórí ìdúró ìwọ́n bóyá bẹ̀ lé mi agbátẹrù ẹ̀ ṣàlẹ̀ yìí kí ló ṣe yín òun kan ló bẹ̀ mí ni ẹ jẹ́ ká fàájì sàlàyé kò ṣe kí ló ṣe màmá ẹ̀ tó máa lọ náà ìṣá ló máa ń fún òun fún mi gọ̀kan. aláyé ẹ̀jẹ̀ máa wù wọ́n olóṣó tí ó ta ló ń gbé ghetto. bọ́lẹ̀ ń bẹ̀ jù ọ̀gá bẹ̀ dákẹ́jà rẹ̀. ẹ̀yin tèmi ẹ ṣe gan-an tí ẹ bá wọnú àbẹ̀tẹ̀ tí ọjọ́ bá wọlé gbogbo yín máa sá kábàkàbà. ẹni sùúrù ṣe tá bá ní ká wò ó lọ síwájú ká wò ó lọ sẹ́yìn ìyá abẹ náà dùn ẹ ká máa purọ́ ìyá abẹ náà tra ṣùgbọ́n èèyàn kan ò lè máa jẹ́ àwa ni lójoojúmọ́ náà ẹ jẹ́ ká tiẹ̀ dán Àdìsá wò ká wò kán tó fẹ́ ṣẹlẹ̀ gan ẹ ká dán wò náà àmọ́ kán tó fẹ́ ṣẹlẹ̀ Àdìsá bá gorí ìdíní náà ó ti yé yìí. sọ̀rọ̀ kò yẹ dùn mí fún ọ lórí ọmọ ibú dásì ó ṣe kó pa. bẹ́ẹ̀ni. àwọn tàná bí wọ́n jojú ẹ̀. bẹ́ẹ̀ni mo fọ tẹ́lẹ̀. jésù ìtúsí kan ṣe kí ni wọ́n dalẹ̀. wáyé wọ́n máa bẹ̀lẹ̀ ń bẹ̀ ọ́ abẹ̀lẹ̀ ń bẹ̀ ọ́ báwa lọ ṣe bí. sàstò aláìlà àlà ẹgbẹ́ tí wàá la. Ọlọ́run gẹ́gẹ́ bí sálọ. ok ṣe fẹ́ gbọ́. yẹ kọ́ mọ̀. ẹ fẹ́ gbọ́. ẹ gbé sí wa lára ọ̀gá mi. ṣe fẹ́ gbọ́. ṣé kí n sọ. ọ̀gá tí a Àdìsá ló kọ̀. ọ̀gá tèmi ní stone sọ. Àdìsá sọ́ọ̀lẹ̀ adé ọ̀gá. ẹ̀yin tèmi. ṣé wèrè ò ṣe yín. ìyá mi náà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ̀dà. mo rò pé ẹ ti ya wèrè mọ́tara yín ẹ má jẹ́ kí Ṣàngó pa ojú yín o ṣé rí kémi tó kúrò lábúlé wa èmi ti forí gbálẹ̀ o tẹ́bá ní ẹni wèrè ẹ̀ ní àròmọ́tò èmi o ẹ jọ bàbá ẹ kó sì kúrò kẹ́ gbéṣẹ́ fún mi mo fún yín ní owó ẹ wọ́n sọ fún mi pé kinní kan ìgbàṣígbà. ṣó o ṣí èrè. ẹ̀yin kan lè ṣí èrè bàbá ẹ̀yin kan lè ya wèrè. wo jẹ́ ń wí fún ọ wèrè ń gbélé yín o. ilé yín gangan ni wèrè ń gbé kì í ṣe dọ̀ mi. ó dàbíi pé àwọn igbó tẹ̀ ń fà àti àwọn títẹ̀ ń mu ó ti fẹ́ dà ó lórí. bàbá ẹ fi yẹn lẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó dénà ẹ wọ́n ṣe wọ́n dín dòdò lórí yín ni abẹ́ já wèrè ni. wo sórí láàrin ibi tá a wà yìí mo lè fi ó dárò tábà wù mí o ṣé o fẹ́ gbọ́ mi. mi ò gbọ́. ṣé jẹ́jẹ́ mi kọ́ ni mo wà lágbàlá mi ní àyín nígbà tó ń rán ọmọ rẹ ṣé Àdìsá kọ́ ló porúkọ rẹ̀ lọ́jọ́ tó mu wá sí àyín. mo rò pé orí burúkú fẹ́ ṣe yín ọmọ yín wo ni Àdìsá wo ni mo mú wá síbí báyìí wọ́n sọ fún yín pé mo ti lóyún mo ti bímọ ni. ó jẹ́ ń wí fún ọ ó nígbà wo ni wọ́n rán Àdìsá kó wá gbẹrù lọ́wọ́ tèmi mo sì mẹ́ràn ọ̀bánisọ̀rọ̀ mi mo sì pè ọ́ tí mo pè ọ́ ní kí n gbéṣẹ́ fún mo gbéṣẹ́ fún tán ọwọ́ kẹsẹ̀ òsì méjèèjì rẹ ọkọ̀ lẹ́sẹ̀ wá sí àgbàlá mi ní àyín ọwọ́ ń béèrè pé iṣẹ́ kan tí ìwọ ní kèmí bá ọ ṣe ọwọ́ ń béèrè lọ́wọ́ mi wo ìwọ ọmọbìnrin tó o bá ṣọ́ra rẹ wọn ò ní ká gbọ́ ta ọ lórí tàbí tá a dé yìí wọn ò ní ká gbàrà ó gbé ọ lọ wo bó o bá fẹ́ rí pípọ́n ojú mi tó o bá fẹ́ kí n fi kún nǹkan tí ń bẹ lára rẹ kó o ya tètè kúrò lágbàlá mi ní àyín ọgbọ́n mi. bàbá ó lè pe ẹ̀mú àgbo yín láàárọ̀ yìí ìgbà tẹ́ ẹ jí ẹ̀mú àgbo yín mo rò pé ti ya wèrè bàbá tí orí burúkú bá fẹ́ jẹ́ titi yín ẹ wọlé kẹ́ bá mi gbé iṣẹ́ tèmi ìgbà wọn rán Àdìsá wá gba iṣẹ́ lọ́wọ́ yín mo rò pé ń sinwin. wo orí tàbí tá a wà yóò fẹ́ o ò fẹ́ mọ bó ṣe ń lọ àbí ọ̀dà mò ń bọ̀ dúró ń bẹ̀ kí n bá ọ. bàbá ẹ fi yẹn lẹ̀. ajípara asùnpara sùn kí orí rẹ gbálẹ̀ ní àyín ọba jẹ́ ń dá nǹkan wò ẹ̀yin ti yín kí ló ṣe yín ẹ má jẹ́ ń bínú sí yín o. mo wo gbogbo gúnugún wọn ò rí kékeré gúnugún gbogbo wọn lọ́pá lórí mo wo gbogbo àkàlàmàgbò wọn ò rí kékeré àkàlàmàgbò gbogbo wọn lọ́yọ̀ gẹ̀gẹ̀ lọ́rùn
wọ́n ní ẹ má ṣe ẹṣẹ́ ikú ṣe ikú pa lórí wọ́n ní ẹ má ṣe ẹṣẹ́ igun ṣe igun pa lórí wọ́n ní ẹ má ṣe ẹṣẹ́ àkàlàmàgbò ṣe ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn ewé ọdọ́ tó ṣe jù bẹ́ẹ̀ lọ ẹranko lásán ní fi wọ́n jẹ ayé patí kò là gbóhùn ẹja fàyàfàlà mọ́ nẹ́jọ bíná bá jólókò ìwọ̀n màjàlá ní délé ròyìn èyí kì í ṣẹgbẹ́ egun ìjàkùmọ̀ kì í ṣẹgbẹ́ àgbámù rere ọ̀ká ló káyìn tiẹ̀ tó fi sán egun sọ́ọ̀yàn ológìnní ló mọ̀jẹ̀ kúté ní gbangba àti ní kọ̀kọ̀ àdìsá ọmọ oko tẹ́lẹ̀ nu ní báyìí ó ti dàdìsẹ́ èkó mo fẹ́ kó nawọ́ sọ̀tún nawọ́ sósì gbọ́wọ́n ọ̀tọ̀kùlú jẹun náà wo tán ganan kan náà tó o bá ti dé kó lọ rèé sọ fún Jagaban pé o ti máa rí nájà o ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀ o ti dáwọ́ lé ayé súnmọ́dé olú ọmọ sọ ń pò tí mo kòkò mẹ́ kí ọmọ ají mo tábà oògùn èmi tí mo kọ́lé òtútù tí mo kọ́tọ̀ nínú èmi ọmọ erin gángan lé ọmọ erin gọ̀gọ́ òde ọmọ erin ajíbẹ́wà jí èmi lọmọ erin ajíbọ̀gùn sọ̀rọ̀ ọjọ́ eré ni wọ́n ránṣẹ́ pòṣèré ọjọ́ ìjà ni wọ́n ránṣẹ́ pàṣábàárí ọjọ́ ogun ni wọ́n ránṣẹ́ pológun kó wá bá wọn fojú dígun mo lólógùn ní míwọ̀n kì í ṣológun wọ́n ní kí n kógun tí mo ní kí wá fi kọjú ogun mo tún lólógun ní míwọ̀n kì í ṣológun wọ́n ní tológun là fi kọjú ogun tó bá fẹ́ fogun gbógun lọ́wọ́ ológun èyí tó fọ ogun kógun jọ èyí tí mo ṣe fún ẹ lẹ́nu yóò dàṣẹ o yóò dàṣẹ o yóò dàṣẹ o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ẹ̀wí ayé bá wí òun lẹ̀ gbọ̀rún gbà ó yá délẹ̀. Àdìsá àfojúdi ẹ ti pọ̀ jù látàárọ̀ tí mo ní wá rí mi ó wá jẹ́ lálẹ́ tí mo ti palẹ̀ mọ́ tó ti rẹ̀ ń bẹ́ pé mo ti tajà látàárọ̀ gbogbo bíbá ikú ni. màmá ẹ̀ kì í ṣe ẹjọ́ èmi náà ẹ mọ̀ wípé màá lọ sọ́tún màá lọ sósì màá wá àwọn ọmọ yẹn bí tó ṣe dáadáa síbi tí wọ́n ṣe dáadáa sí èyí tó rí burúkú ń gbálẹ̀ lórí ẹ̀ àbẹ́yìí tó fẹ́ ya wèrè mọ́ lọ́n lọ́wọ́ àwa tètè ya bù so. Ọlọ́run á jẹ́ kí gbogbo wọn gbádùn. Àdìsá ọjọ́ wo ló dèlù tó bẹ̀rẹ̀ sí tún fi ọwọ́ jòwé ọ̀tọ̀ fáwọn ọmọ onílùú kí ló dé tó ń fi orí gbárí pẹ̀lú ìyá abẹ wọ́n ní òun wá ń bá ìyá abẹ wá gbádùn gáràjì kí ló ń ṣe ẹ́. màmá ẹ̀ dẹ̀ máa wò ó ẹ̀wọ̀n ikú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń wòye pé bóyá Àdìsá ṣe kiri Àdìsá jẹ́ ń tún lójú bọ̀ tiwa náà ṣe kiri ó bá a gan ṣùgbọ́n ẹ̀wọ̀n pé tágbàlagbà bá ń ṣe láńgbàláńgbà ọmọ kékeré máa ṣe kí ló bá gbá sósì ni ẹ̀dẹ̀ máa wò jẹ́jẹ́ mi ni mo jókòó ni mo wà lábẹ́tẹ̀ làwọn èèyàn wá kọrin sí mi létí pé Àdìsá o mo ní o Àdìsá o Àdìsá o ìwọ ló kàn wọ́n ti gbé dé mo wá wò pé kémi náà ṣe kí ni kí n grab copy yẹn mo wá fi wò pé kí n gba gáràjì yẹn ni mo lè fi grab copy mi. ókè màmá ẹ má bínú o ọ̀rẹ́ yìí ni ìyàbẹ̀ lóòótọ́ ṣé wà tí ìyàbẹ̀ ń wù yẹn ṣó dáa. kó tí wò wá mọ̀ ni wọn ò mọ̀ ni àgbà tó bá ṣe lágbálágbá tó bá ṣe gbáragbá débì kan wọn á gbáwèrè sọ wọn ò ní rí orí ẹ̀ ń bẹ̀ kò wá ń ṣe nǹkan tí wọn ọmọdé tó lè ṣe kí ni tó lè torí bọ̀ ìyàbẹ̀ ó jù ẹ lọ o ti ń kọjá yẹ wo alágẹmọ tó ń jayé jẹ́jẹ́ ikú ń pa ábèlè ta sí ọ̀pọ̀lọ́ tó ń jọ ẹ̀ mọ́lẹ̀ ó ìlè débẹ̀ má bá àgbàlagbà forí wórí torí ẹni tó ju ni lọ ó lè ju nínú síbi tó bá fẹ́ o. màmá ẹ kò ṣe bí ti ya abẹ ẹ ṣàmọ̀ pé kìnìún ni mí ni tí kìnìún bá yọ níjú lásán gbogbo ẹran kìnìún á ṣe kìnìún àfẹ́rí gẹ́mọ̀ pé tí kowó ẹ̀ bá ń ké gbogbo ẹyẹ tó kù máa ṣe kìnìún apá lọ́lọ́ ni tó bá ń gbọ́ gbòòrò wípé ta ló ń kí Àdìsá ni wọ́n ń gbọ́ Àdìsá mi ti gbéra ti pẹ́ bó ti fò lókè everybody kọ́ máa bí inú kú ni lásán. ọ̀gbẹ́ni lọ dákẹ́ mẹ́ kí sẹ́gbẹ́ wo tó bá ti dàgbà láṣẹ ju gbogbo ẹ̀yìn lẹ̀ o ọ̀gbẹ́ni o ti wojú mi o ti jojú ayé náà àmọ́ tójú ìdá ẹ mọ́lẹ̀ o kí ló ń ṣe ẹ́ má dẹ̀ tójú ìdá mọ́lẹ̀ kó sí kan tó lè ṣe kò ní wọlé. màmá ẹ má bínú ọmọkùnrin tèmi fẹ́ máa gbéra nìyẹn wo ti fẹ́ máa lọ ṣùgbọ́n bí àwọn bíi forí fọ́gò forí la kú ẹrú kú sọmọ lórúkọ ṣàgbàdìwèrè wọ́n wá wo wípé mo ló ń lọ Àdìsá bó ní mo lọ sọ́dọ̀ màmá ẹ ni o àwọn náà ní tí n bá ti ń bọ̀ sọ́dọ̀ màmá ẹ kí bá wọn mú nǹkan ìdáni. ẹja yé lọ màmá ẹ ṣé lè yóò wá pọ̀ jù báyìí. ẹja yé lọ. ayé yìí wò jẹ tíálè. ìbàdàn wọn ti yọ kò ní dá fẹ́ni tí ò ní dá fún from January to December. ó ti dá fún wọn. ó ti dá fún mi. ẹ̀yin dìde ọ̀rọ̀ máti ẹ yóò mọ àwòdì ìyá ẹ̀ ló máa ṣe ẹ gbà. Tosin níbí báyìí ló wà. Níbí báyìí ni. Ẹ sọ ò tí gbọ́. Bàbá tó máa ń gbé kiri òwe bó ti gba gáràjì.
Àdìsá gba gáràjì. Owó ti dé. Àdìsá gba gáràjì. Bẹ́ẹ̀ ni wá sórí gbogbo yìí ò tiẹ̀ kàn wá ẹ̀kọ́ tó kàn wá nísìnyí pé nǹkan tó bá ti kán síbẹ̀ gbọ́dọ̀ kàn sáyà lẹ́yìn ìwọlé lọ change ká tètè máa lọ. Ṣùgbọ́n ẹjọ́ torí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ ṣé mo ní kó bá ní ní ṣé mo ní bá láyé àdé ká lọ ọ̀rẹ́ mi jù. èmi kọ́ tó bá fún èmi kọ́ máa ṣe sílẹ̀. Àdìsíkòbè àdàfọ̀ ìgbóná kan sọ pé kò yọjú sí mi ṣùgbọ́n kò láti nígbà tí nǹkan ti change tí gbogbo tọ́lọ̀ ti ṣe dáadáa ẹ̀ àwa náà ti ń súnmọ́ àwọn èèyàn dáadáa ọ̀rẹ́ mi kan ó fẹ́ contest fún honorable ní constituency ọ̀dọ́ yẹn wà ní mọ̀ pé mo wà láàrin àwọn union pé mo fẹ́ kí n bó ṣe lu gbogbo àwọn garages tó wà níbẹ̀ yẹn máa ń wọlé tí mo recommend yẹn mo fi hàn pé kó wà mo ti bá wọn sọ̀rọ̀ gan ó dẹ̀ ti agree pé ohun tó bá fẹ́ àwọn máa ṣe fún ẹ so gbogbo àwọn garages tí ó ń bẹ ní abẹ́ constituency yẹn wọ́n bá mi ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n á mọ̀ pé ṣe máa meet àwọn èèyàn wa bí ká kó ṣe máa bá wa ṣe individually ládùúgbò kọ̀ọ̀kan wọ́n dẹ̀ máa ṣètò ẹ̀ wọ́n máa ṣe ọdẹ tó máa kó kákáká in fact òun náà yẹ kó wà meeting yìí but ọmọọ̀rọ̀ àwọn olóṣèlú meetings nílùú wa pẹ̀lú pé kí n jọ kí n jẹ́ kí meeting ti ní àárín pẹ̀lú ẹ̀ kó wáyé pé kí wọ́n á fix appointment tí wà tí wọ́n tẹ́jọ́ máa meet wọ́n á dẹ̀ ṣe ọdẹ tó máa kó kákáká. ẹ ṣe gan sa ojú mi ti àlékún owó àlékún àlàáfíà ìgbéga lè máa jẹ ti mọ̀ pé ìgbà tí mo ti di ṣe àmọ́ ayé mi ò fi bẹ́ẹ̀ ráyè mo wá wo pé nínú àìráyè àti kí n ráyè mo gbọ́dọ̀ dá ẹni tí Ọlọ́run bá fọ́n lé lálàkọ̀kọ́ ló máa ti kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín nípa ti àwọn garages àti àwọn tẹ́rìn fún ní nǹkan wọ́n ń jíṣẹ́ fún mi mo ti sọ lọ́kàn mi pé mi fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú àwọn olóṣèlú yẹn mọ́ nítorí pé mo ṣe rántí ìgbà tí ojú ṣe pọn igun mi mo ṣiṣẹ́ fún wọn o àdéhùn òtítì kò sẹ́ni tó mọ̀ mí wọ́n á tún wá tún bí ẹlòmíì àwọn ọmọ wọn tó máa wà nínú ilé tí wọ́n máa sùn wọn ò ní pè wọ́n gbà yẹn àwọn ọmọ ọlọ́mọ náà máa wọ́n níṣẹ́ èdè tó but bí tẹ́ ṣe wá sọ fún mi tẹ́ ṣe pè mí tó jẹ́ pé ilé tó tọ́ mi kẹ́tẹ́ tó bàbá mo ṣetán ní ọlá Ọlọ́run àtọ́lá yín máa ṣiṣẹ́ fún Honorable Tẹ̀sán. I'm really serious. láti ìyànà pàjá yẹn dé Badagry ìyànà bá Mile 2 Mẹ́ran dóṣòdì kò síbi tí ọwọ́ ọjà Àdìsá ò dé bẹ́ẹ̀. ó ti parí. láti bẹ̀yẹn àwọn Tágége náà wọ́n á pọ̀ sí i especially base mi ní Adógunlé rí ìdímù yẹn wọ́n bí wọn kú mo ṣe tán láti ṣiṣẹ́ nítorí orúkọ mi. Àdìsú tó bẹ́ẹ̀ orí tá a fi ṣeré òkú lọ́rùn. Jẹ́ ká lọ síbà. Àdìsá. Anyway, èmi náà mo ní kó wálé. Ó mọ̀, a ti wà lẹ́nu kí ní òtítọ́ ọjọ́ mẹ́ta. Ṣùgbọ́n Ọlọ́run ló sọ pé ọ̀nà ni wàá ṣe. Owó wà, máa dẹ̀ tọ́jú ẹ̀, máa tọ́jú gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀. Ṣé o understand me? Owó yìí ṣe problem. A máa fọ̀rọ̀ lè sọ̀rọ̀. Mo bá ti sọ gbogbo ètò jẹ́ bí ọ̀rọ̀ nígbà tí mo wà pẹ̀lú àwọn èèyàn yẹn nínú park. Ṣùgbọ́n léyìí tó ti wá sí ilé mi, Àdìsá, mo fẹ́ kó bá mi ṣe iṣẹ́ ibi iṣẹ́. Mo fẹ́ kó bá mi ṣe gbogbo grassroots politician campaigning lórí gbogbo àwọn ìyá lọ́jà, ìyá elépo, ìyá aláta, àwọn tó ń ti wíbẹ̀rù, even àwọn ọlọ́kadà kọ̀ọ̀kan tó ní agbára láti bá sọ̀rọ̀. Mo fẹ́ kó bá mi bá wọn sọ̀rọ̀ kó lè dìbò fún èmi Honorable Williams. Tí n bá débẹ̀ tán,
màá jọ gbogbo yín lójú pátápátá. Honorable, ẹ ṣé gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ti ẹ̀ wò mí ṣùṣù, ẹ recognize mi. Kò tún ṣe pé ó wù mí náà tí kò bá ń ṣe pé bàbá ọ̀rẹ́ yín tó ti introduce mi sí yín. Mo rọ́lá Ọlọ́run pẹ̀lú ọlá wọn láti lè fi ṣiṣẹ́ pẹ̀lú yín. But ẹ̀yin àgbàlagbà lè mú pòwe kan wípé lẹ́nu bá jẹ ojú máa ń tì ní. Ẹ̀yin olóṣèlú dẹ̀lélẹ̀ ẹ máa ń wùwà bíi chameleon ọ̀gá ni ẹ máa bẹ trade ni. Àmọ́ o honorable tí n bá ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú yín gbogbo nǹkan tẹ́lẹ̀ máa ṣe fún mi tójú bá yẹ jù ni kó máa yẹ. Àwọn bìsàbìsà kẹ bá ti ń bìsà fèmí náà bá bìsà síta tí bá tẹ̀ ti fún àwọn èèyàn ṣetán láti ṣe fún yín. Now mo ti di chairman kò dé síbi tí ọwọ́ ọjà àdìsá òde láti Adógunlérí wọ Ìdímù lọ sí Òṣòdì ọ̀ràǹdà tí bá wá dé tán wá fún wọn lówó ni bá ti fún owó fún wọn á ṣiṣẹ́ fún yín náà ikú gan á ṣiṣẹ́ fún yín yes ajálù yẹn á ṣiṣẹ́ fún yín. Má kàn fẹ́ jẹ́ kẹ́ ń fún mi lọ́kàn yìí pé tí ẹ bá tiẹ̀ dìbò ẹ ti wọlé kò tún ṣe pé ẹ ti wọlé nìkan o tójú bá yẹjú ni o. Kó má yẹ Àdìsá. Àdìsá ó mọ bí mo ṣe tó. Wọ́n ti ròyìn yìí mo mú wọn sọ pé èèyàn dáadáa ni but èmi ò tí mọ̀ pé èèyàn dáadáa ni èmi sì lè máa ròyìn pé kẹ má dàbí àwọn olóṣèlú kan àwọn jẹgúdújẹrá àwọn tó jẹ́ pé alọ́ ìlú lọ́wọ́ gbà fi tún tara wọn ṣe. Mo sọ ọ̀pọ̀lọpọ̀ yín olóṣèlú mi ọmọ yín ò sí Nàìjíríà yìí kò sí nínú ìlú tẹwà yìí òkè òkun náà wà ṣùgbọ́n tèmi Àdìsá bá ṣe tán tẹ bá lọ downgrade tẹ bá lọ downgrade bí kíbi tọmọ yín bá wà máa mú jáde fún yín bí jìgá ni. Àdìsá gbogbo ètò sọ ló yé mi má wọrí èmi Honorable Williams máa ṣe ju bó ṣe lérò lọ máa fún ẹ bìsàbìsà máa lè jẹ́ kó yé ẹ wípé lẹ́yìn àwa kò tó sẹ́lómi mọ́ Ọlọ́run nìkan náà ló tún lè ṣe ìwọ sáà ti ṣiṣẹ́ ti ẹbí iṣẹ́ kó ṣe gbogbo grassroots campaign tí mo ní látọ̀dọ̀ torí pé mo gbọ́ rẹ̀ mo fi súlẹ̀ tí mo ń lò tẹ́lẹ̀ kalẹ̀ fún kó lè ṣiṣẹ́ ṣùgbọ́n má jẹ́ kí n gbọ́ lákòókò jù. Ibo ni Wùmí wà? Wùmí! Wùmí! Yes, Dad. Please come. Honorable. Good, you are here. Gbogbo nǹkan tó wà ṣe fún báyìí wù mo fẹ́ kó lọ sí bedroom bá mi ṣí briefcase yẹn. Ṣé ìtọ́ wà lókè rẹ̀? Exactly. Ó ní envelope kan tó wà nínú mo fẹ́ kó bá mi mú envelope yẹn wá. Just one. And I want to do the needful for this young man. Jọ ṣe rí fún mi. Kí ló ṣẹlẹ̀? Calm down, wetin dey happen? Ṣé you take wrong from here? Calm down, jàre ọ̀gbẹ́ni. Ẹ calm down jọ, ẹ̀yin ló lè mọ̀. Ẹ calm down. Fún mi ni ẹ ṣàánú mi ẹ ló ṣe é nǹkan wà náà. Wọ́n ní ọkọ̀ ìyá tí wàá jọ, kí ló ṣe é? Má fọ ọkọ̀ ìyá tí wàá. Tó sẹ́yìn ọ̀gbẹ́ni, ó wojú ni. Lábẹ́sẹ̀ ni. Fún mi ní. Owó lè ní pa. Fún mi. Àdìsá, báwo ni o ṣe rí? Kọ́ńkà. Ìkejì yẹn, ó wá fi tó dúdú. Ọjọ́ dúdú pọ̀ ni. Ṣé kò sí rárá láàrin? Kò sí nígbà ẹjọ́. Yábẹ̀. Yábẹ̀. Yábẹ̀ bá láòdì ẹ bá ká sí ẹ̀.
olórí burúkú eléyìí ni wọ́n fún ní fóònù ọwọ́ ẹ̀dá. iná kan máa bọ̀ yẹn àwọn ìgò tó ń ṣe kárí. sọ́sẹ́ náà gbé ni. kẹ́pà tàbílà. farabalẹ̀ ṣó ya wèrè pé kí ni. èmi ló bá rí i pé ṣé mi ò ya wèrè àbọ̀ lọ́ọ́ fẹ́ bàtà ayé ẹ̀ jẹ ni. ó máa ká lójú ẹ̀. tó kí ló ṣe ẹ náà tí ó bá ní tó sọ̀rọ̀ ṣá the only boy àdìsá tó ti gbéra ti pa àdìsá ọmọ oko ọ̀gá tẹ̀síwámọ́ kan fóònù ọmọ rẹ̀. tí ẹ kó máa túra ẹ̀ níyà ẹ̀ kí ló ṣe ẹ̀. ajá wa ojú dáadáa ajá wa. dàgbàsókè jọ. ọ̀nà gọ́ọ̀dà rẹ̀. yábẹ̀ bó. ojú mi ò lè tọ́ mi jọ wọ́n ní. àjọṣore fúnra wa ni o lè sọ pé o ò mọ̀ mi mọ́ but òun náà ti ṣe mí lóore rí ìwọ náà ti gbàgbé ni àdìsá ọmọ oko ìgbà yẹn láàrin ọlọ́kadà. òyìnbó ni àdìsá mo sọ náà mi ò tẹ̀ wow ṣe mọ́ra. bẹ́ẹ̀ni àdìsá. iṣẹ́ ti ṣe. oore lórí wọ́tọ̀ ẹ wá wo ibi tọ́lọ́ ṣe wá ṣe ọ̀la ẹ̀ báyìí o. abẹ́ ẹ̀rọ lọ. ẹ wá wo ṣe ọ̀la. ọlá yẹn ti pọ̀ rẹpẹtẹ. anyway. ọ̀ní ṣẹ́rí òbí wọn máa gbọ́dọ̀ gbóǹsẹ̀ ni owó ńlá ni kẹ́ bá mi gbé fún. owó ó bí tiẹ̀ gbọ́dọ̀ gbòòrò nítorí ọmọ yìí mo gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí. ó yẹ kó jẹ́rìí mi àdìsá o ti wá mọ ẹbí mi o ti mọ ọmọ ẹ tẹ̀ tí jọ rìn pàdé rí mi náà ó ṣe ọ dáadáa okay just be fine and make sure pé o ṣe grassroots campaign fún mi. honourable mo máa ń sọ̀rọ̀ kan fún àwọn tèmi wípé tẹ́ẹ̀tì ẹ̀ dìbò ẹsẹ̀ pẹ̀ ti wọlé. tẹ́ẹ̀ dìbò. so dear just go inside and get me the stuff. màmá pè é ní SLS. tí ẹ wá mọ nǹkan tí mo lè sọ lórí ọ̀rọ̀ àdìsá yìí kó tí mo mọ̀ wípé for the fact kó tiẹ̀ mọ́ yẹn lásán ọkàn mi balẹ̀ even dájú ẹ̀ asán lánàá nígbà tá a wà lórí bẹ́ẹ̀ àpò discuss nípa ọ̀rọ̀ ẹ̀ wípé bọ́ ìyẹn èèyàn kí lè ní o for the fact kó tiẹ̀ mọ́ yẹn ó yẹ kó lè mọ gbọ́n tó máa fi súnmọ́ tó máa bá sọ̀rọ̀ mo bó ṣe máa mú kùn dáadáa. You understand? I'm not trying to sell you out. I understand. I can't afford to lose you. I know. That's a precious daughter. Yeah, baby. Bó nǹkan tí mò ń try láti sọ ni wípé bọ̀bọ́ yẹn bó ṣe wà yẹn tó lé ní. Ó le gan-an. A dẹ̀ need láti win heart ẹ̀. Iṣẹ́ yẹn ìgbà tí èmi àti dádì ẹ̀ wà lórí bed lánàá ni mo sọ fún dádì ẹ̀ pé iṣẹ́ yẹn ìwọ ló máa lè ṣe. Yes, I can do it. Just trust me. Okay. So mo fẹ́ kó o gbé súnmọ́ kó o bá sọ̀rọ̀ kó o try láti wọnú brain ẹ̀ ni pé dádì ẹ̀ ni kó o ṣiṣẹ́ fún position tá a wà yìí a lè kúrò a fẹ́ máa lọ sókè sí i. òkè ni o òkè yẹn ni o mi ò tẹ̀ àfẹ́ ká aláṣẹ máa wálẹ̀ òkè yẹn ni ká máa lọ. àmì o. mo lè máa ṣe fún yín kẹ́ trust me ẹ ṣáà mi kanlẹ̀ báyìí. That's my sweet mom. I'll make you happy, Shegbo. That's my girl. I'll make you smile. Yeah, baby. Ọ̀gá, jáde tí máa lọ bí tá à ń lọ. My honourable, ìdí tí mo fi pè yín àti mo fi ní kẹjẹ ká tún pàdé níbi torí arákùnrin ó ní wọ́n pè ní Àdìsá. Tí mo dọ́dọ̀ Chief Williams wọ́n rí i pé akọni ni torí ẹ̀ fi ní késekéni kí n gbé òun gangan wá bí sáàrin wa. Àdìsá báwo ni ti yé o torí mo ti gbọ́ nípa Àdìsá kan Àdìsá kíni. Àdìsá ọ̀pẹ méjì Àdìsá kan ṣoṣo tí ẹ̀ ń gbọ́ orúkọ ẹ̀ káàkiri òun náà èmi ni wọ́n pè ní Àdìsá ọmọ oko. Àdìsá ọmọ oko small body big engine. ẹ ṣe ọ̀gá Àdìsá wọ́n bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ ká Àdìsá fúnra rẹ̀ kó sọ̀rọ̀.
ṣé ẹ wá fi ń dá wa lójú wípé ẹ máa bá wa ṣe iṣẹ́ yìí tọkàntọkàn kì í ṣe pé ń tàn wá wípé ẹ máa tì wá síbì kan ẹ wá padà lẹ́yìn wa. ẹ ṣe gan yàrá Àdìsá mi ò kí n báyọ̀ ṣe ìlérí kó máa fi ṣe iná ni mí mi mẹ́rin tó dáa akọni òkùtàn ni mí tí mo mọ̀ fúnra rà mi ò lè tẹ̀sẹ̀ bọ́ omi kí n tún máa kígbe òtútù ó ṣèwò ìṣá wọ́n ti bá mi sọ̀rọ̀ kẹ́yìn tó bá mi sọ̀rọ̀ wọ́n ti kì mí nílọ̀ kí n tó gbọ́ ìlú tí n bá wọnú yín mo ṣetán láti jà. ẹ má tẹ̀ tí ṣòkò wọnú wa ẹ má wọnú wa pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe látàárọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe so ẹ̀ aṣọ wa ń sìn pé kò sí problem ká fọkàn balẹ̀ gbogbo ẹ̀ ti di ṣíṣe kọ́ nìyẹn. arákùnrin mo fẹ́ bi yín ní ìbéèrè láti ìgbà pé a wà ní campaign ground tí àwọn opponent wa tí wọ́n kó àwọn boys wa tán kádà tán kó bọ̀ yẹn ni pé ẹ fún wa ní 100% assurance láti ní pé that's no problem. ẹ má bínú ẹ jẹ́ máa tó lọ́yọ̀kọ̀ ìyá wa ọ̀rọ̀ yín yé mi yékéyéké mo sì mọ̀ dáadáa èèyàn ni mí kì í ṣe ẹran Àdìsá tèmi iná ni mí tí mò ń jó everybody mo jó pápá mo wá tún di omi tí ń gbé mi lọ àwọn boys tẹ́ ẹ̀ sọ yẹn ta ló ni wọ́n ìkáwọ́ mi ló wà tí bá pé ọ̀tún tí ọ̀tún ò bá dáhùn òsì á dáhùn àti wípé kò síbi tí ọwọ́ ìjà Àdìsá ò tó mo ń pa kékeré apá àgbà ẹ̀ẹ́dẹ̀ lè rí ẹ̀jẹ̀ ní ẹni tó bá wá lóun fẹ́ dènà dèkì lóhùn mo ṣetán láti fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ wo mo gbé oyin sórí mo lè ta yín lọ́yọ̀ kọ̀ọ̀kan máa wọ ara yín máa jáde. ẹ má dán yẹn wò. Àdìsá ẹni náà tí ẹ ń pè bí ìpè ìgàn ní kò gúnbọ̀ wà bá ẹ pé Àdìsá bó ṣe kẹ́ ẹ pé tógún ẹ pé tógún Àdìsá ó tó bẹ́ẹ̀. mo ṣe mú AUP màmá tí a ìyáláyà tèmi nìkan bàbí ta ló fanú yín jẹ ẹ̀dẹ̀ ṣe ọjọ́ tí yá máa dọ̀rọ̀ yá dayọ̀ o inú mi bá ti ń dé mi náà ti ń ṣe bìsàbìsà mo ti ń gara káàkiri gbogbo Nàìjíríà kò sí ìlú tí wọ́n ti mọ̀ pé ó sọ́fà ní kọ́ńtírì ni ìyá tí a ta ló bá múùdù yín jẹ kò sí ọ̀kan ẹ̀jẹ̀ ní kò sí ìkọ̀kọ̀ ta ló ń bá yín jà ẹ̀jẹ̀ lọ pàànà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ipá Àdìsá lè mi kò síbi tọ́wọ́ ọjà tí wò tó ó wà lẹ́bi yẹpẹ̀. kò sí anything kò sí kankan. ẹ ṣí ọ ìyá tí a ẹ máa ti ń sunkún ẹ ń sunkún màámi ẹ ti ń sunkún màámi ẹ jẹ́wọ́ fún mi ta ló bá yín jà. kò sí anything mo kàn ní mood swing ni kò sí kankan. múdù yìí ti bàjẹ́ ìyá mi olóore mi lẹ jẹ́ màámi ṣẹ́nu ilé ló wà. a ní kò sí kankan mo fẹ́ tètè máa láwọn máa ríra létà. ẹ ṣí ọ ìyá tèmi tí mo rò pé tí mo tún ṣe rí ilé ní ìsìn màá tún bí ìṣẹ́ tí màá tún súnmọ́ mi ní nǹkan mi ẹni tó bá yé ìyá mi jẹ́ màá bá yé ẹ̀jẹ̀ ni. àwọn eré wọn ló bá lù ìyá mi jẹ́. mo ṣe ẹ̀ ń ṣe the right thing àwọn right person ẹ̀ ń fún lówó ṣé kìí ṣe wrong person ẹ̀ ń kówó fún. màmá a ti ní kẹ́ ẹ fọkàn balẹ̀ kò ní béwu dé. ẹ wọlé yà. no be here o. Honorable, kí ló ṣẹlẹ̀ ojú ìfọ́ rẹ̀ náà. you are welcome. Get them arrested. Get who arrested. Leave me darling. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ sọ fún mi kí ló ṣẹlẹ̀.
ẹ wá bólẹ̀ yìí ti wá tẹ̀ lókùn lọ́rùn tani fẹ́ wá arrest. Honorable ṣá kí ni nǹkan tó ṣẹlẹ̀ náà ìyá abẹ. Honorable kí ló ṣẹlẹ̀ madam kí ló ṣẹlẹ̀. ẹ tẹ̀lé wọn. ẹgbẹ́ agbẹ́gbẹ́ ayẹyẹ kí ló ṣẹlẹ̀ gangan náà. ẹ kọ́ wọn bá tajọ. ìyá abẹ. èló lẹ kó lẹ̀ náà èló lẹ fún mi tẹ̀lé wọn gara tẹ̀ ń gara èló lowó tẹ̀ gbé lẹ̀. Madam, please. Officer, what are you waiting for? Take them out. Yes. Yeah, so, now here. Yes. Now here. Àlàyé jẹ́ now. Yes, àlàyé jọ. Gbàgbé Honorable ó padà bọ̀ ó padà bọ̀. Àmàlẹ́tì ẹ kọ́ra bọ́ta. Ẹ lọ́dẹ ara wọn tún gbé mi mọ́ra àwọn ṣiṣẹ́ gan ni o. Oríṣiríṣi. Àwọn olè àwọn newsers. Àdìsá ìfẹ́ ìlú wa láti ọ̀dọ̀ fèmí nìkan sílẹ̀ ilé nítorí kí ni wèrè délé ní sáyà ìjọ òun wájú òpó tí Àdìsá kò dà. Àdìsá bíbí inú wájẹ́ ká lọ lé. ṣé ò ya wèrè jọ ń torí Ọlọ́run o Ọlọ́run ti ń kó Sádìsá nílùú mo dẹ̀ ti ń yí padà o. ó ti pẹ́ gan-an tí mo ti fi ẹ́ sílẹ̀ o bẹ́ẹ̀ kí àbí ọmọ ya bẹ̀rẹ̀ rí ó ti pẹ́ gan-an ó mọ̀ pé mo ti sá fún ẹ ti pẹ́ ajẹ́wọ́n ní Àdìsá ti gbéra ó ti gbéra lọ sọ́dọ̀ ọmọ ológo ó rọmọ rí. ìrọ̀lá jẹ́ kó tó kú lọ lélẹ̀ ìrọ̀lá fi fàyè ẹ̀jẹ̀ lé. gbẹgbẹgbẹ dá padà èwo ló ní ìwà tó rí ní títí pẹ̀lẹ́. nǹkan tó kú fún gbàyẹ lélẹ̀ nǹkan tó kú fún lélẹ̀ Àdìsá wo mi Àdìsá wo mi tó fẹ́ jẹ́ iṣu ẹ̀ ni. yóò mo fẹ́ sọ fún ẹ wípé ṣé ìwọ gbọ̀ngàn ni ti kú fún yìí ìwọ tó jẹ́ pé owó òṣùṣù báwo dẹ̀ lọ dalẹ̀ yá ẹ̀ ó wá lọ gbé ìyá ẹ̀ ó gbé Àdìsá wá gorí ìyá orí ṣàtẹ̀gù ìyẹn gbọ̀ngàn ni kí wá kú fún wọ àdìsẹ́ òpin ò ti mọ̀ yí pé at the end of the day ó sì máa padà ta Àdìsá náà sóko ẹrú ni bí o dẹ̀ fẹ́ jẹ́ kó tà mí sóko ẹrú ló jẹ́ kémi Àdìsá gbọ̀ngàn ṣe kí ni efele. Àdìsá alóye pé kú ẹni mò ń kú lọ Àdìsá ìfẹ́ ni mo ló jẹ́ kí n kọ ìsíyà abẹ́rẹ́ Àdìsá. dáadé ìfẹ́ ti sọnù ti pẹ́ o Àdìsá ò nífẹ̀ẹ́ o mo jù ú sí ẹ ni o dẹ̀ ti grab copy ẹ̀ wà á dẹ̀ ṣe kí ni wà á máa jẹ́ lọ náà ni. ìwọ rẹ̀ fún yẹ jẹ ṣo fẹ́ nà ni. Àdìsá ló pẹ́ torí tiẹ̀ nítorí tiẹ̀ mo ń jẹ́ ju máa mi o nítorí tiẹ̀ mo ń jẹ́ ju máa mi Àdìsá ayé mi Àdìsá kò lẹ́ni dá fún lójú wọ́n ní máa dá fún ẹ bó ṣe ń lọ yẹn o. Àdìsá ẹ̀dá mi máa dá fún ẹ ẹ̀dá mi máa dá fún àtiwá lẹ́rù ayé olúburúkú tẹ̀jọ́ ń gbéra yín